hallelujah. Olúwa ṣeun, a káàárọ̀, a kú ojúmọ́ o, ẹ káàárọ̀ níbi gbogbo tí a bá ti ń gbọ́ wa. Jesus lovers everywhere online community church ló gbé ìsìn ọ̀wọ̀ wá bá wa. Ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká súnmọ́ bí ká parapọ̀ kájọ jọ́sìn sí Ọlọ́run kájọ mọ rírì ẹ̀ lónìí. Ẹ sọ fún gbogbo àwọn èèyàn tó wà nítòsí pa ti dé o. Ìsìn ti bẹ̀rẹ̀, àti ṣe ti Gẹ̀ẹ́sì sẹ́yìn, ti Yorùbá leléyìí, ti èdè abínibí tiwantiwa Yorùbá leléyìí. Ẹ jẹ́ kájọ súnmọ́ bí ká súnmọ́ra. Ẹ bọ́ sórí fóònù yín, orí Facebook yín, ẹ bọ́ síbẹ̀, tàbí tó bá dẹ̀ pé YouTube ni ẹ bọ́ síbẹ̀ kájọ yin Ọlọ́run papọ̀. Ìwọ tó bá rí mi má lọ dúró nínú wákàtí kan. Jẹ́ ká mọ rírì ẹlẹ́dàá rẹ papọ̀, jẹ́ ká mọ rírì ẹlẹ́dàá tèmi náà. Ẹ kájọ jọ́sìn sí Ọlọ́run níwọ̀nba orí ọ̀fẹ́ tá a ní lónìí. Òní ọjọ́ 20 oṣù kẹwàá ọdún yìí láwa yìí o. Ó ṣe kókó ká mọ rírì Ọlọ́run, ọjọ́ Olúwa sì ni. Ẹ kájọ júbà rẹ̀. Mo fẹ́ ká fi ọpẹ́ wọlé lónìí, ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún oore ọ̀fẹ́ tá a rí gbà láti wà láyé, láti wà láàyè rere. Ẹ ká dúpẹ́ lọ́wọ́ ẹ̀, ẹ ká dúpẹ́ lọ́wọ́ ẹ̀. Olúwa o ṣeun, a gbé ọ̀gá, a yìn ọ́, a gbé ọ̀gá, a yìn ọ́. Bàbá o ṣé, ọmọ o ṣé, ẹ̀mọ́ o ṣé fún oore gbogbo tó ṣe fún wa ní gbogbo ọ̀nà tó dá sí wa. Ló ṣeun, o ṣeun, o ṣeun. Lórúkọ Jésù gba ọpẹ́ wa, Olúwa gba àyìn wa. Ìwọ bá tó mú ká wà láyé, tó mú ká wà láàyè rere, Olúwa gba ọpẹ́ wa, Olúwa gba àyìn wa ní orúkọ Jésù Kristi Olúwa wa. Ọlọ́run gbogbo àgbáyé a gbé ọ̀gá lẹ́ẹ̀kan sí. A yìn ọ́ torí pé o fẹ́ wa dáadáa. O sì ń ṣètọ́jú wa lákọlábo wa lórí gbogbo àgbáyé, ní gbogbo tá a wà, ní gbogbo tá a tẹ̀dó sí ló ń ṣètọ́jú wa o. Ò jẹ́ aṣubú dànù, ò jẹ́ aṣàìsàn. Àwọn tó ṣàìsàn o wò wọ́n sàn. Àwọn tó ní àìlera o mú kára wọn pé, kára wọn dá ṣámúṣámú. Ọlọ́run o ṣeun. Ò ń pèsè fún àìní wa. Ó jẹ́ ká ṣàìní ohun tó dára. Ọlọ́run o ṣeun. Nínú ìjáde àti ìwọlé wa ó pa wá mọ́. Ọlọ́run o ṣeun. A gbé ọ̀gá lórúkọ Jésù gba ọpẹ́ wa. Ohun tó tún ṣe fún wa lónìí lọ́jọ́ ìsìn òní, bá ó ṣe gbàdúrà sí ọ tá a ṣe wọnú ọ̀rọ̀ rẹ lọ. A yìn ọ́ nítorí rẹ̀, Olúwa gba ọpẹ́ wa. Ọpẹ́ ìyìn wa jẹ́ ó ṣe tẹ́wọ́gbà. Bàbá, bá ó ṣe gbọ́ ọ̀rọ̀ rẹ, tá ó ṣe yẹ ọ̀rọ̀ rẹ wò nínú ìwé mímọ́. Lórúkọ Jésù ọ̀rọ̀ rẹ jẹ́ kó yé wa, kó nítumọ̀ sí wa. Lórúkọ Jésù Kristi Olúwa wa. Lórúkọ Jésù Kristi Olúwa wa. Mo fẹ́ bá wa sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ Kesari tá a bẹ̀rẹ̀ ní ọ̀sẹ̀ bíi méjì sẹ́yìn. Ohun tó ṣe iyebíye sí ọkàn Ọlọ́run ní àkókò yìí fún wa láti lóye rẹ̀ wípé ìwé mọ́ sọ nínú ìwé Matthew orí 22 wípé fi ohun tí ń ṣe Kesari fún Kesari, kí o sì fi ohun tí ń ṣe ti Ọlọ́run fún Ọlọ́run. Mo wá bẹ̀rẹ̀ sí ní fi yé wa wípé àwọn nǹkan kan wà tó jẹ́ ti Kesari, àwọn kan wà tó jẹ́ ti Ọlọ́run. Kókó ọ̀rọ̀ wa náà ni ohun tí à ń sọ lónìí wípé ta ni Kesari. Kókó ọ̀rọ̀ tá a ti bẹ̀rẹ̀ láti ọ̀sẹ̀ méjì sẹ́yìn nìyẹn pé ta ni Kesari nínú ayé rẹ, nínú ayé mi. Ta ni Kesari? Kesari jẹ́ ènìyàn tó bá ní agbára àti ipá láti dáni dúró, dáni gúnlẹ̀, tàbí láti mú kí ìrìn àjò ẹni kó yá kánkán. Kesari nìyẹn. Gbogbo ènìyàn nínú ayé ènìyàn tó bá ní agbára àti ipá láti lè dáàyàn dúró tàbí dáàyàn gúnlẹ̀, tàbí láti lè ràn yàn lọ́wọ́, láti lè mú kí ìrìn àjò ènìyàn kó yá kíákíá, òun ni à ń pè ní Kesari. Àwa tí a ti bá ìsìn yẹn lọ, ó yé wa dáadáa, ó yé wa dáadáa. Mo sì bẹ̀rẹ̀ sí ní júwe Kesari fún wa. Kesari ta ní nínú àyọ̀mọ́ wípé bẹ̀rẹ̀ látọ̀dọ̀ àwọn òbí wa Kesari ni wọ́n o. Àwọn tó bí wa sáyé Kesari ni wọ́n. Àwọn tó tọ́ wa dàgbà Kesari náà ni wọ́n. Bàbá àwọn tó tọ́ wa dàgbà, yálà àwọn òbí wa ló tọ́ wa ní àbí àwọn ẹlòmíì ló tọ́ wa, Kesari ni wọ́n. Then àwọn ọ̀rẹ́ wa náà Kesari ni wọ́n. Torí ọ̀rẹ́ a máa ní ipa nínú ayé ọ̀rẹ́ rẹ̀ fún dáadáa àti fún ìdàkejì. Kesari náà lòun náà. Àwọn tá a fẹ́ sílé gẹ́gẹ́ bí aya àti ọkọ, tá a fẹ́ra wa níṣu lọ́kà tàbí ní gàrí lómi, lábẹ́ bó ti wù kó bó ti wù á fẹ́ra wa, tá a gbéra wa sílé gẹ́gẹ́ bí ọkọ àti ìyàwó. Kesari náà la jẹ́ síra wa o. A lè ran ara lọ́wọ́ tàbí ká ṣera wa ní ìjàmbá. Kesari kan náà nìyẹn. Ó ní nǹkan tá a gbọ́dọ̀ máa fúnra wa tí ìrànlọ́wọ́ yóò ṣe pọ̀ sí láàrin wa. Àwọn wo ló fẹ́ ìrọ̀rùn wa ní gbangba, tó fẹ́ ìṣeré wa ní gbangba? Kesari náà làwọn yẹn náà. Àwọn là ń pè ní onígbọ̀wọ́ àyànmọ́ àti olùrànlọ́wọ́ àyànmọ́. Kesari ni wọ́n. Àwọn wo ni àjèjì tá à ń bá pàdé lójoojúmọ́ tí ìrànlọ́wọ́ ń bẹ lọ́wọ́ wọn? Kesari ni wọ́n. Ìwé Hébérù orí 13 sọ wípé ká má ṣe gbàgbé láti ṣe àwọn
àjèjì lálejò nítorí nípa bẹ́ẹ̀ làwọn kan ti ṣe àwọn áńgẹ́lì lálejò láìmọ̀. Àwọn ìrànlọ́wọ́ kan wà ọwọ́ àjèjì ló wà, tó o bá ṣe àjèjì lálejò ó máa tà sí ìrànlọ́wọ́ yẹn. Kesari ni àjèjì lè dáyàn dúró, àjèjì sì lè ràn yàn lọ́wọ́, ó lè mú kí ìrìn àjò kó yá. Kesari kan náà nìyẹn. Mo fẹ́ ká lóye ẹ̀. Lónìí mo tún máa tẹ̀síwájú láti sọ fún wa nípa onírúurú Kesari tó wà. Mo gbọ́ lọ́n gbọ́ pé lónìí a máa dáni dúró lórí ọ̀rọ̀ Kesari. A lè wọnú ọ̀rọ̀ míì tó tún nípọn tó lágbára lórí ọ̀rọ̀ àyànmọ́ tí ẹ̀mọ́ bá fún wa lórí ọ̀fẹ́ láti wọnú rẹ̀. Mo fẹ́ ká bẹ̀rẹ̀ láti orí ìwé Lúùkù orí kìíní. Ó fẹ́ fi Kesari mìíràn wá. Ta ló kórìíra rẹ? Kesari rẹ ni. Àwọn tó bá kórìíra rẹ tá a mọ̀ sí àwọn ọ̀tá tàbí ìkà, àwọn Kesari ni wọ́n. Kesari ni wọ́n jẹ́ sí wa. Torí ọ̀tá máa dáni dúró, ìkà máa ṣèkà fúnni. Ọ̀tá ń gbà mí, a máa lágbára jù ni lọ, a máa dín lọ́wọ́ dín lọ́nà. Kesari kan ni, ó nílò nǹkan kan tó nílò àti fún ni kó má bàa dá ẹ dúró, kó má bàa dè ọ́ lọ́nà. Mo fẹ́ ká kà á nínú ọ̀rọ̀ Ọlọ́run kó lè yé wa dáadáa. Lúùkù orí kìíní ẹsẹ̀ 71 dé 74, 7 àti 1. Pé a ó gbà wá lọ́wọ́ àwọn ọ̀tá wa. Ó túmọ̀ sí wípé ọ̀tá ò ń ṣe ẹnìkan, ọ̀pọ̀lọpọ̀ ni ọ̀tá máa ń pọ̀. Nígbà míì gan ọ̀tá máa pọ̀ ju ọ̀rẹ́ lọ. Pé a ó gbà wá lọ́wọ́ àwọn ọ̀tá wa àti lọ́wọ́ gbogbo àwọn tí ó kórìíra wa. Ó túmọ̀ sí wípé àwọn kan wà tó kórìíra wa o. Àwọn kan wà tó ṣe kíni tó kórìíra wa. Kì í ṣe gbogbo èèyàn ló fẹ́ràn wa. Kò sí bó ṣe lè dáa tó, kó rẹwà tó, kó mọ̀ ọ́ ṣe, kó mọ̀ ọ́ rìn, kó mọ̀ ọ́ sọ, kó mọ gbogbo rẹ̀ ṣe. Àwọn kan wà tá kórìíra rẹ̀. Ọ̀tá náà ni wọ́n. Àwọn tó kórìíra rẹ̀ ọ̀tá ni wọ́n. Láti ṣe àánú tí ó ti lérí fún àwọn bàbá wa àti láti rántí májẹ̀mú rẹ̀ mímọ́. Ara tí ó ti bú fún Ábúráhámù bàbá wa pé òun yóò fi fún wa láti gbà wá lọ́wọ́ àwọn ọ̀tá wa kí àwa kí ó lè máa sìn láì fòyà. Lára ìbúra tí Ọlọ́run fún Ábúráhámù tí ó dẹ̀ dọ́dọ̀ tì wá gẹ́gẹ́ bí ìbùkún Ábúráhámù tó dọ́dọ̀ wa ni wípé Ọlọ́run gbọ́dọ̀ gbà wá lọ́wọ́ àwọn ọ̀tá wa. Ó gbàdúrà fún ẹ lówùúrọ̀ yìí, Ọlọ́run á gbà ẹ́ lọ́wọ́ ọ̀tá ẹ̀. Ọ̀tá ò ní rẹ́yìn ẹ̀. Ọ̀tá ò ní mú kí ilé ayé kó máa ta ẹ̀. Ọ̀tá ò ní mú kó oúnjẹ ó máa ta ọ́ lẹ́nu ní gbogbo ìgbà. Lórúkọ Jésù, Ọlọ́run á gbà ẹ́ lọ́wọ́ ọ̀tá o. Jẹ́ ká bọ́ sí Lúùkù orí 6. À ń sọ nípa àwọn tó kórìíra wa, àwọn ọ̀tá, àwọn ìkà, gẹ́gẹ́ bí Kesari tó ń bẹ nínú ayé tí a gbọ́dọ̀ fi àwọn nǹkan kan fún kán ba lè jẹ́ ká rọ́nà lọ. Ìwé Lúùkù orí 6, 27 to 30. Ṣùgbọ́n mo wí fún ẹ̀yin tí ó ń gbọ́, ẹ fẹ́ àwọn ọ̀tá yín, ṣoore fún àwọn tí ó kórìíra yín, súre fún àwọn tí ó ń fi yín ré, sì gbàdúrà fún àwọn tí ó kẹ́gàn yín. Ẹni tí ó bá sì lù ọ́ ní ẹ̀rẹ̀kẹ́ kan, pa èkejì dà sí pẹ̀lú. Àti ẹni tí ó gba agbádá rẹ, má ṣe dá dúró láti gba ẹ̀wù rẹ pẹ̀lú. Sì fi fún gbogbo ẹni tí ó tọrọ lọ́dọ̀ rẹ, lọ́dọ̀ ẹni tí ó sì kó ọ ní ẹrù. Má sì ṣe padà béèrè. Jésù ló wí bẹ́ẹ̀ o, wípé ká fẹ́ àwọn ọ̀tá, ká ṣoore fún wọn o. Àwọn tó kẹ́gàn wa ká má fi wọ́n ré, ká gbàdúrà fún wọn. Bó bá gbá wa létí ọ̀tún, ká yí tòsì sí. Jésù ló sọ bẹ́ẹ̀. Kí nìdí tó ṣe sọ báyìí? Rántí pé ibi tá kọ́kọ́ ká sọ nípa àwọn ọ̀tá ní ìpele. Lábẹ́ orí ọ̀fẹ́ ohun tí mò ń ṣàlàyé fún wa lónìí, mo fẹ́ sọ fún wa wípé ìpele méjì lọ̀tá pín sí. Ìpele méjì ni. Ìpele àkọ́kọ́ ni àwọn ọ̀tá tó ṣe fún ní nǹkan, ọ̀tá tó ṣe ṣolóore, ọ̀tá tí a gbọ́dọ̀ kórìíra. Ẹ jẹ́ tí ẹ ka ẹsẹ̀ 35 fún wa. Ṣùgbọ́n kí ẹ̀yin kí ó fẹ́ àwọn ọ̀tá yín, kí ẹ̀yin kí ó sì ṣoore, kí ẹ̀yin kí ó sì wíni, kí ẹ̀yin kí ó
má ṣe retí àti rí nǹkan gbà padà. Èrè yín yóò sì pọ̀, àwọn ọmọ ọ̀gá ògo ni ẹ ó sì jẹ́, nítorí tí ó ṣeun fún aláìmoore àti fún ẹni búburú. Nínú báyìí, aláìmoore ẹ̀dá ọ̀tá ni Bíbélì pé, ọ̀tá ajé ni, ọ̀tá ni. Àwọn èèyàn búburú ọ̀tá ni wọ́n. Wọ́n sọ fún wa wípé ọ̀tá pín sí ìpele méjì. Àwọn ọ̀tá kan wà, ọkàn kórìíra wa lásán ni, ò lè ṣe jù bẹ́ẹ̀ lọ. Ọkàn kẹ́gàn wa lásán ni, ò lè ṣe jù bẹ́ẹ̀ lọ. Àwọn ọ̀tá kan wà, wọn fẹ́ rí imí wa láàtàn nítorí pé bóyá ohun tó ń kórìíra nínú ayé tiwọn, wọ́n ń rí nínú ayé tiwa. Ohun tó ń ṣàfẹ́rí pé kọ́lọ́run fún wọn láyé tiwọn, wọ́n rí láyé tiwa, wọ́n bá kórìíra wa. Ohun tó lè ṣe ojú wípé kán kórìíra wa, kán bú wa, kán kẹ́gàn wa ní gbangba ní kọ̀kọ̀, kán sọ àìdá nípa tiwa, ohun tí wọ́n lè ṣe ojú bẹ́ẹ̀ lọ. Ìwé Mímọ́ sọ pé tó bá rí bẹ́ẹ̀, irú àwọn ọ̀tá bẹ́ẹ̀ ká gbàdúrà k'Ọlọ́run fọwọ́ tọ́ ọkàn wọn. Tó bá nílò ìrànlọ́wọ́, tó bá nílò ìfifúnni, tó bá ń bẹ níkàáwọ́ wa ká fún wọn, ká ṣoore fún wọn, ká má ṣá wọn tì nítorí pé wọ́n wà nínú òkùnkùn ni, wọn ò ríran dáadáa. Àwa sì jẹ́ ìmọ́lẹ̀, ká jẹ́ kí ìmọ́lẹ̀ tó wà lára wa kó tàn dọ́dọ̀ wọn náà. Pé tí ó bá tàn dáadáa, wọn ò ní gbé nínú òkùnkùn mọ́, wọ́n á ní ìrònúpìwàdà, wọ́n á yí padà sọ́lọ́run, wọ́n á sọra wọn di ọ̀rẹ́ wa. Ìwé Mímọ́ fi yé wa pé bí ọ̀nà ènìyàn bá wo Olúwa, yóò mú kí òun àti ọ̀tá rẹ̀ kí ó wà lálàáfíà. Ó ṣeé ṣe kí èèyàn àti ọ̀tá rẹ̀ wà lálàáfíà nínú ayé yìí bí ó bá mọ bí a ṣe ń ní ìbáṣepọ̀ dáadáa pẹ̀lú ọ̀tá, tó bá mọ bí a ṣe lè dá sí ọ̀rọ̀ ọ̀tá, bá ṣe lè yanjú ọ̀rọ̀ ọ̀tá. Ó ṣeé ṣe kí ènìyàn kó wà lálàáfíà pẹ̀lú àwọn ọ̀tá rẹ̀. Ọ̀rọ̀ ọ̀tá pín sí ìpele méjì. Àwọn ọ̀tá kan wà, ìpele bí mo pín rèé o, gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ọlọ́run. Àwọn ọ̀tá kan wà gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Jésù tó ṣe é bọ́. Àwọn ọ̀tá kan wà tí ò ṣe é bọ́ o. Ìtumọ̀ rẹ̀ ni wípé àwọn ọ̀tá kan wà tó lè fún lóúnjẹ, tó lè ṣoore fún, tó lè ràn lọ́wọ́. Àwọn ọ̀tá kan wà o ò gbọ́dọ̀ ràn wọ́n lọ́wọ́ o ò gbọ́dọ̀ bọ́ wọn o. Tébi bá pa wọ́n kó yá pa wọ́n kú ni o. Àwọn ọ̀tá kan wà bẹ́ẹ̀ nítorí pé ọ̀tá ní ìpele. Àwọn ọ̀tá kan wà, àwọn ọ̀tá lásán ni wọ́n. Wọn ò fẹ́ràn ẹ bí à ń torí ohun tí wọn ò fẹ́ràn nínú ayé wọn, àbí ohun tó kórìíra náà nínú ayé wọn, nínú àgọ́ ara wọn, àbí o lọ ní nǹkan táwọn náà ò ní tó wá ń jowú ẹ nítorí ẹ wọ́n wá ń ṣe ọ̀tá ẹ. Irú àwọn ọ̀tá báyìí ó káàkiri gan. Èèyàn lè rí wọn níbi téèyàn ń gbé, èèyàn lè rí wọn nínú ẹbí, èèyàn lè rí wọn níbi tó ṣègbéyàwó sí. Àwọn ọ̀tá báyìí lè jẹyọ látọ̀dọ̀ bàbá ìyá, bàbá ọkọ, ìyá ọkọ, bàbá ìyàwó, ìyá ìyàwó. Ó lè jẹyọ látọ̀dọ̀ ẹ̀gbọ́n àbúrò, ó lè jẹyọ níbikíbi. Àwọn ọ̀tá lásán nìyẹn. Irú àwọn ọ̀tá yẹn ò rílì ní agbára láti dá ọ dúró nínú àyànmọ́ o. Wọn ò ní agbára tó bẹ́ẹ̀ láti ṣe kíni, láti dá ọ dúró nínú àyànmọ́. Wọn ò ní agbára láti pa ọ́ lára. Jẹ́kọ̀rọ̀ mi yé ẹ, wọn ò lágbára láti pa ọ́ lára o. Wọ́n lè sọ̀rọ̀ sí ẹ bó ṣe wù wọ́n. Wọ́n lè kẹ́gàn ẹ ní gbangba àti lẹ́yìn. Wọ́n lè mú kí a ṣẹ̀sín ẹ bá àǹfààní ẹ̀ bá yọ sí wọn torí pé wọ́n kórìíra rẹ gan. Wọ́n lè ṣẹ̀sín èèyàn, wọ́n lè bú èèyàn. Bí nǹkan bá wà lọ́wọ́ wọn tó yẹ kán fún ẹ, wọ́n lè má fún ẹ torí ọ̀tá ni wọ́n kórìíra rẹ. Ṣùgbọ́n àwọn ọ̀tá yẹn ò tí ì lágbára dé àwọn ìpele ọ̀tá kejì tí mo máa sọ fún ẹ, èyí tí a fẹ́ sọ̀rọ̀ nípa rẹ̀ lónìí. Àwọn ọ̀tá yẹn ò tí ì lágbára dáadáa. Sọ̀rọ̀ mi yé? Àwọn ọ̀tá yẹn nítorí pé àwọn kàn kórìíra lásán gẹ́gẹ́ bí ènìyàn sí ènìyàn. Ẹlẹ́ran ara ni wọ́n, ènìyàn sí ènìyàn ni wọ́n. Kì í ṣe gbogbo ènìyàn náà ni èèyàn máa fẹ́ràn. Àwọn kan wà tó o kàn ní lè fẹ́ràn wọn. Gbà míì o ò fẹ́ràn bí wọ́n ṣe ń ṣe nǹkan wọn, o ò fẹ́ràn bí ìtàn wọn ṣe rí. Ìgbà míì o ò fẹ́ràn wọn nítorí pé kò tiẹ̀ sídìí tó tiẹ̀ fi fẹ́ràn wọn. O kàn fẹ́ràn wọn náà ni. Bó bá rí wọn, wọn wú ẹ lórí. Tó bá rí wọn, wọn jọ ẹ lójú. Èèyàn á dàbí ọ̀tá sírú àwọn èèyàn bẹ́ẹ̀. So àwọn ọ̀tá lásán nìyẹn. Torí pé ẹni tí èèyàn ń bá gbé, ó lè má gbádùn èèyàn. Kò mí pé kò fẹ́ kó wà láyé o, kò kàn fẹ́ràn rẹ, kò fẹ́ bá ẹ ṣe, kò fẹ́ ṣọ̀rẹ́ ẹ. Ó kórìíra rẹ bí a nítorí ohun tó ń ṣe àbí tó ní àbí nǹkan kan àbí òmíràn. Ó kórìíra rẹ. Ọ̀tá kan nìyẹn. Ìpele kan nìyẹn. Àwọn ọ̀tá lásán là ń pa àwọn yẹn.
ọ̀tá lásán nìyẹn. Àwọn ọ̀tá yẹn ò nípa tó nítumọ̀ nínú àyànmọ́ ènìyàn. Ìpele ọ̀tá kejì ni ọ̀tá tó nípọn tó dẹ̀ nípa. Àwọn yẹn ò ṣe ọ̀tá lásán, ìkà là ń pè wọ́n. Ìkà. Àwọn ni ìwé Éfésù sọ fún wa nípa rẹ̀. Éfésù orí 6. Àwọn ọ̀tá yẹn la kọ́kọ́ kà ní Lúùkù orí 1 o. Tàkà. Àwọn ọ̀tá yẹn ò ń ṣerú ọ̀tá téèyàn ń bọ́ o. Wọn ò ń ṣerú ọ̀tá téèyàn ń ràn lọ́wọ́ o. Àwọn ọ̀tá téèyàn ń wọ ní ìjàkadì ẹ̀mí sí nìyẹn. Ohun tó nílò nìyẹn. Ohun tí ọ̀tá nílò àti fiẹ́lẹ̀ láti jẹ́ kí ó rọ́nà lọ, òun ni ìjàkadì nínú ẹ̀mí. Láti gbàdúrà, ìjàkadì nínú ẹ̀mí, ohun tó nílò nìyẹn. Ẹ kí n kàwé Éfésù fún wa. Éfésù orí 6 nípa ọ̀rọ̀ àwọn ọ̀tá tí mo ń sọ yìí kí n tó ka ìwé Sáàmù fún wa. Éfésù orí 6. Àwọn ọ̀tá yìí wọn ò fẹ́ kó lálàáfíà. Àwọn ọ̀tá tá à ń sọ yìí, wọn ò fẹ́ kó ṣe rere, wọn ò fẹ́ kí ó rẹ́rìn-ín, wọ́n kórìíra ẹ̀rín ẹ̀, wọn ò fẹ́ kínú ẹ dùn, wọn ò fẹ́ kí ohun tó ń lé kó bọ́ mọ́ ẹ lọ́wọ́. Àwọn ọ̀tá nìyẹn. Àwọn yẹn ti kúrò ní ọ̀tá lásán, wọ́n ti di ìkà. Àwọn ìkà la wá ń sọ nípa rẹ̀ yìí pé àwọn ìkà wọ̀nyí Kesari kan ni wọ́n. O nílò ìjàkadì àdúrà nínú ẹ̀mí láti borí wọn. Torí tó o bá borí wọn, wọ́n á borí rẹ̀. Wọ́n bá sì ti borí rẹ̀, wọ́n á pa ọ́ lára. Wọ́n á jí nǹkan rere, wọ́n á jí, wọ́n á pa nǹkan rere, wọ́n á sì ba nǹkan jẹ́. Mo gbàdúrà lórúkọ Jésù lábẹ́ bó ti kórìí wa borí ọ̀tá ẹ̀. Gbogbo ìkà tó bá farahàn èyí tó mọ̀ nínú ayé rẹ̀, wá borí wọn, wá rẹ́yìn wọn lábẹ́ bó ti wù kórí. Wọ́n ló máa rẹ́yìn àwọn ọ̀tá yẹn. Ìwé mọ́ sọ nínú ìwé Éfésù orí 6 ẹsẹ̀ 10 wípé lákòótán ará mi, ẹ jẹ́ alágbára nínú Olúwa. Ṣó ń gbọ́? Ẹ jẹ́ alágbára nínú Olúwa. Kí ló fẹ́ fagbára yẹn ṣe? Ìjàkadì nínú ẹ̀mí ló fẹ́ fi ṣe o. Ẹ jẹ́ alágbára nínú Olúwa àti nínú agbára ipá rẹ̀. Ẹ gbé gbogbo ìhámọ́ra Ọlọ́run wọ̀, kí ẹ̀yin kí ó lè kọjú ìjà sí àrékèrèkè èṣù. Àwọn ọ̀tá wọ̀nyí ti kúrò ní ọ̀tá lásán, ti di ìkà, wọ́n ti di odidi èṣù sí ẹ. O gbọ́dọ̀ gbé agbára wọ̀, o gbọ́dọ̀ gbé agbára Ọlọ́run wọ̀, o gbọ́dọ̀ gbé ìhámọ́ra Ọlọ́run wọ̀ kí o lè kọjú ìjà sí wọn nínú ẹ̀mí. Nítorí pé kì í ṣe ẹ̀jẹ̀ àti ẹran ara ni àwa ń bá jí ìjàkadì, ṣùgbọ́n àwọn aláṣẹ àìrí àti àwọn alágbára, àwọn aláṣẹ ibi òkùnkùn ayé yìí àti àwọn ẹ̀mí búburú ní ojú ọ̀run. Àwọn ẹ̀mí búburú wà lójú ọ̀run o. Àwọn aláṣẹ àìrí àti àwọn alágbára, àwọn aláṣẹ ibi òkùnkùn ayé yìí wọ́n ń bẹ o. Gbọ́ mi sà, èèyàn ló ń lò ó. Bọ́lá ṣe ń lo èèyàn fún dáadáa ni èṣù ń lo èèyàn fún ìkà àti ìwà búburú. Àwọn yẹn ló gbọ́dọ̀ dá dúró kó má bàa dá ẹ dúró. Àwọn ló gbọ́dọ̀ wọ ní ìjàkadì pẹ̀lú nínú ẹ̀mí. O gbọ́dọ̀ fojú lásán wò wọ́n. Kò sẹ́ni tí ò lọ́tà. Tó bá rò pé ò lọ́tà, ọ̀tá ti parí iṣẹ́ lórí ọ̀rọ̀ rẹ ni o. Tó bá rò pé ò lọ́tà, ọ̀tá ti parí iṣẹ́ lórí ọ̀rọ̀ ẹ. Bẹ́ẹ̀ ni sà, bẹ́ẹ̀ ni mà, ọ̀tá ti parí iṣẹ́ lórí ọ̀rọ̀ ẹ. Tó bá rò pé ò lọ́tà, ẹni tí mi robi sí kò gbọ́dọ̀ robi sí mi, ẹni tí mi ṣèkà fún ìka rẹ̀ ò lè ràn mí. Irọ́ ló pa o. Wà wọ ní ìjàkadì ni. Ìjàkadì inú ẹ̀mí wa kún fún àdúrà àti ìjàkadì inú ẹ̀mí tó bá fẹ́ borí ọ̀tá ni o. Tó bá fẹ́ yé kí ni? Tó bá fẹ́ borí ọ̀tá. Nítorí náà ẹ gbé gbogbo ìhámọ́ra Ọlọ́run wọ̀, ẹsẹ̀ 13 nìyẹn o. Kí ẹ̀yin kí ó lè dúró tiri sí ọjọ́ ibi, nígbà tí ẹ̀yin bá sì ti ṣe ohun gbogbo tán, kí ẹ sì dúró. Ọjọ́ ibi ń bẹ. Kí ló dé ta kí lọ́jọ́ ibi? Nítorí àwọn ènìyàn ibi. Àwọn ènìyàn ibi ló mú kí ọjọ́ ibi kí ó wà. Ènìyàn ibi ló ń bí ọjọ́ ibi. Ènìyàn ibi ló ń bí ìwà ibi, ló ń bí ìṣẹ̀lẹ̀ ibi, ló ń bí ọjọ́ ibi. Nítorí náà la ṣe gbọ́dọ̀ kún fún, a gbọ́dọ̀ kún fún ìjàkadì ẹ̀mí nípa àdúrà. Nítorí láìsí ìjàkadì ẹ̀mí nínú àdúrà, yóò nira láti borí ọ̀tá. Yóò ṣe kí ni? Yóò nira láti borí ọ̀tá. Ẹ ká ka ìwé Sáàmù ká tó padà sí ìwé Lúùkù. Sáàmù orí 56 ẹsẹ̀ 9. Orí 56 ẹsẹ̀ 9. That's 5 àti 6 ẹsẹ̀ 9. Orí 5 àti 6 ẹsẹ̀ 9. Ó ní pé ní ọjọ́ tí mo bá kígbe, nígbà náà ni àwọn ọ̀tá mi yóò pẹ̀yìndà. Èyí ni èmi mọ̀, nítorí pé Ọlọ́run wà fún mi. Àwọn ọ̀tá pẹ̀yìndà. Ọ̀tá rẹ nílò kó kígbe sí Ọlọ́run. Ẹni tó bá ju ni lọ ò ju Ọlọ́run lọ. Òun ló jẹ́ wípé bí nǹkan bá ṣẹlẹ̀, bí àwọn ọ̀tá bá dúró
lòdì sí èèyàn á gbójú sókè á wo ibi tí ìrànlọ́wọ́ ti lè wá á wojú Olúwa á kígbe láàárọ̀ á kígbe lọ́sàn-án á kígbe lálẹ́ á kígbe lóru á sọ fọ́lọ́run ọ̀tá tó yí mi ká ti pọ̀ tó yìí ọ̀pọ̀ ni àwọn tí ó dìde tó kórìíra sí mi ló dìde sí mi èmi ò wí fún Ẹlẹ́dàá mi pé ìwọ ni ìrànlọ́wọ́ mi ka orin Dáfídì torí àwọn ọ̀tá kan wà ìkànnì àwọn yẹn ni ọ̀tá tó lágbára jù yàn lọ tó ń ro tó tí ìwọ̀gàn rò tí wọ́n ti ro bó ṣe lè dá ọ dúró bó ṣe lè dá ọ lọ́nà bó ṣe lè ṣìkà fún ẹ àwọn ìkànnì yẹn o gbọ́dọ̀ lè gbàdúrà kọ́lọ́run bẹ́ẹ̀ dá wọn dúró o gbọ́dọ̀ lè gbàdúrà kọ́lọ́run bẹ́ẹ̀ ṣe kí ni kó dá wọn dúró kó má bàa lè dá ọ dúró. Ẹ ká wo ìwé Luke orí méjìdínlógún 18 Luke 18 ẹsẹ̀ kẹfà àti ẹsẹ̀ keje àti ìkẹjọ lórí ọ̀rọ̀ àwọn ọ̀tá ẹ̀ náà láyé ń sọ àwọn ọ̀tá tó jẹ́ ìkà tí èṣù ti gbé wọ̀ gbogbo ọ̀tá tó bá ti ṣiṣẹ́ nípa ìmísí Sátánì kì í ṣe ọ̀tá tá à ń bọ̀ kì í ṣe ọ̀tá tá à ń ràn lọ́wọ́ o ọ̀tá tá à ń wọ ní ìjàkadì ẹ̀mí nínú àdúrà pẹ̀lú ni ìwé mọ́ sọ wípé mo wí fún yín yóò gbẹ̀san wọn kánkán ẹsẹ̀ keje náà Ọlọ́run kì yóò á sì gbẹ̀san àwọn àyànfẹ́ rẹ̀ tí ń fi ọ̀sán àti òru kígbe pé tí ó sì mú sùúrù fún wọn mo wí fún yín yóò gbẹ̀san wọn kánkán ṣùgbọ́n nígbà tí ọmọ ènìyàn bá dé yóò á rí ìgbàgbọ́ ní ayé Ọlọ́run yóò gbẹ̀san wọn kánkán mo gbàdúrà Ọlọ́run á gbẹ̀san ẹ̀ á gbẹ̀san lára àwọn ọ̀tá ara àwọn tá a ti fẹ́ gbẹ̀san àwọn ọ̀tá la fẹ́ gbẹ̀san lára wọn àwọn Ọlọ́run gbọ́dọ̀ gbẹ̀san lára àwọn ọ̀tá ẹ̀ orí nígbà míì kí èèyàn tó ṣí ọ̀tá ti bà nǹkan jẹ́ jìnnà kí èèyàn tó ṣí pé iṣẹ́ ọ̀tá lélẹ́yìí arákùnrin kan nínú ìwé mọ́ ọlọ́gbìn ọgbà ó sì lọ sùn onígbà tó sùn lógbà tó dòrò ọ̀tá dé ó bọ́ sínú ọgbà àjàrà rẹ̀ ó sì bà gbogbo ohun tó gbìn ó bàjẹ́ ó sì bà tirẹ̀ lọ iṣẹ́ ọ̀tá nìyẹn iṣẹ́ ìkà nìyẹn á bà nǹkan jẹ́ á sì bà tiẹ̀ lọ. nígbà tó dé ó ní kí ló ṣẹlẹ̀ ta ló ṣe tó ṣe bí sí mi ta ló ṣe kà fún mi ó ní ọ̀tá ló ṣe èṣù ló ṣe ọ̀tá ló ṣe ó dùn ó ká lára nítorí pé iṣẹ́ ọ̀tá nìyẹn ọ̀tá ò lè ṣe láti má tani lára ṣe gbogbo nǹkan tá a fi káni lára ìkà nìyẹn ìwọ ló ní gbà àgbàrá ò ní lòun ò ní wọlé onílé ò ní gbà fún ìwọ ló máa sọ fára rẹ pé ọ̀tá ò ní borí rẹ wá wà ní ìjàkadì inú ẹ̀mí nípa àdúrà láti borí ọ̀tá rẹ. Ó ṣe kókó ó ní Paul ṣe gbàdúrà mo fẹ́ fi hàn wá ó gbàdúrà ní ìwé Timothy orí kẹrin Timothy kejì orí kẹrin Paul gbàdúrà kan mo fẹ́ ká rí ńbẹ̀ ìwé Timothy ni àdúrà Paul nípa ọ̀rọ̀ àwọn ọ̀tá yìí ni o torí wọ òun ronúpò lọ́ta o bí ẹni tó ń bẹ ẹsẹ̀ nìkan ló lọ́ta ọlọ́ngọ́ lọ́ta ohun tó bá mọ́ lọ́run lọ́ta òun náà lọ́ta kí lọ́lọ́run ṣe fọ́ta ẹ̀ ó lè dànù ó lè kó lọ́run ó lè wá sáyé nígbà tó dáyé tán àwọn ará ọ̀run ló sọ pé ègbé ni fún àwọn tó ń gbáyé tó pọ̀ tá Ọlọ́run ti dé wá bá wọn nítorí náà gbogbo iṣẹ́ Ọlọ́run bẹ̀ látòrí ènìyàn tó jẹ́ àkọ́kọ́ nínú iṣẹ́ Ọlọ́run gbogbo iṣẹ́ Ọlọ́run ni ọ̀tá yẹn á bàjẹ́ o dọ́là ní ọ̀tá bà iṣẹ́ Ọlọ́run jẹ́ mo gbà á ládùúrà ìwé mímọ́ sọ pé nítorí ìdí èyí ni ọmọ Ọlọ́run ṣe farahàn láti bá iṣẹ́ òkùnkùn run iṣẹ́ òkùnkùn náà ni láti lòdì sí iṣẹ́ Ọlọ́run gbogbo iṣẹ́ Ọlọ́run tọ́ta fẹ́ bàjẹ́ mọ́ ẹ lára lórúkọ Jésù mo gbàdúrà Ọlọ́run kó dí ọ̀tá lọ́wọ́ iṣẹ́ Ọlọ́run láyé ò ní ṣe bàjẹ́ o kò ní ṣe bàjẹ́ ìwé Timothy kejì orí kẹrin ẹsẹ̀ kẹrìndínlógún ó ní lẹ́ẹ̀kínní tí mo jẹ́ ẹjọ́ kò sí ẹni tí ó bá mi gba ẹjọ́ rò ṣùgbọ́n gbogbo ènìyàn ni ó kọ̀ mí sílẹ̀ àwọn èèyàn máa ń kọ̀yàn sílẹ̀ o kò ń ṣe titun o pàápàá tó bá ń ṣiṣẹ́ Olúwa àwọn èèyàn lè kọ̀ ẹ́ sílẹ̀ kò sí agbede tó bá ṣe Olúwa dé táwọn èèyàn lè kọ̀ ẹ́ sílẹ̀ o kò ń ṣe titun máa kó jọ ẹ́ lójú o máa kó jọ ọkọ̀ Paul sílẹ̀ ọkọ̀ Jésù sílẹ̀ ọkọ̀ àwọn èèyàn Ọlọ́run nínú Bíbélì sílẹ̀ tí wọ́n lóò bá tiẹ̀ tí ìbáṣẹ́ rẹ débì kan tí àwọn kan kọ̀ ẹ́ sílẹ̀ tó hàn lè tẹ̀lé ẹ mọ́ á jẹ́ pé bóyá kó wádìí ẹ̀ dáadáa bí Ọlọ́run ń lù ẹ́ lóòótọ́ o bí Ọlọ́run ń lù ẹ́ lóòótọ́ o ó ní ọ̀pọ̀ ènìyàn
ṣùgbọ́n gbogbo ènìyàn ni ó kọ̀ mí sí, gbogbo ènìyàn tí ẹ̀ ló pè ó ní ṣùgbọ́n gbogbo ènìyàn ló kọ̀ mí sí. Àwọn tó kọ̀ sílẹ̀ yìí ìpele ọ̀tá kan nìyẹn, ṣùgbọ́n wọ́n kọ̀ kọ̀ sílẹ̀ ni. Wọ́n kọ̀ sílẹ̀, ṣùgbọ́n gbogbo ènìyàn ni ó kọ̀ mí sílẹ̀. Àdúrà mi ni kí a má ṣe kà á sí wọn ní ọrùn. Kò sí bá ṣe ní kà á, olóṣè ń gbà ládùúrà, a máa kà á o. À ń tó yẹ kó kọ ẹ̀ tó bá kọ ẹ̀, a máa kà á sí wọn lọ́rùn. Wọ́n á sì jẹ̀bi rẹ̀, á jẹ̀bi ìpinnu wọn. Ẹ já máa bá a lọ. Ṣùgbọ́n Olúwa gba ẹjọ́ mi rò, ó sì fún mi lágbára pé nípasẹ̀ mi kí a lè wàásù náà ní àwàjálẹ̀, àti pé kí gbogbo àwọn kèfèrí kí ó lè gbọ́. A sì gbà mí kúrò ní ẹnu kìnìún náà. Ọlọ́run á gbà ẹ́ lẹ́nu kìnìún, á gbà ẹ́ lẹ́nu àmọ̀tẹ́kùn ayé yìí. Ẹsẹ̀ tí mo fẹ́ ká kà, ẹsẹ̀ 18 tí mo fẹ́ ká kà gangan nínú orí ìtawà yìí. Olúwa yóò yọ mí kúrò nínú iṣẹ́ búburú gbogbo, yóò sì gbà mí dé inú ìjọba rẹ̀ ọ̀run, ẹni tí ògo wà fún láé àti láé. Àmín. Pọ́ọ̀lù sọ wípé Olúwa yóò yọ wọn. Rántí Pọ́ọ̀lù náà ló ní pé Olúwa yóò gbà wọn lọ́wọ́ àwọn ẹran búburú Báṣánì. Gbogbo ẹran, ó fi àwọn ọ̀tá wé àwọn ẹran búburú tó ń bẹ lóko. Rántí pé Pọ́ọ̀lù ó ṣépè, ó fi Alexanderu ó fi ré. Alexanderu yẹn ó fi ré torí ó ṣe ọ̀tá, ó ṣèkà fún gan. Àwọn ọ̀tá kan wà, àwọn ò ṣe ràn lọ́wọ́ o. Àwọn ọ̀tá kan wà, àwọn ò ṣe bọ́. Òun ni mò ń sọ fún ẹ. Ìpele ọ̀tá tí ó bá ti ní èṣù nínú, ìpele ọ̀tá tó bá ti di ìkà, ìpele ọ̀tá tí ó bá ti ní ìmísí Sátánì àti ẹ̀mí òkùnkùn nínú, wọn ò ṣe ràn lọ́wọ́. O gbọ́dọ̀ wọnú ẹ̀mí nínú ìjàkadì pẹ̀lú àdúrà láti ṣe kíni, láti dí wọn lọ́wọ́ kó má bàa dí ẹ lọ́wọ́. Láti ṣe kíni, láti dí wọn lọ́wọ́ kó má bàa dí ẹ lọ́wọ́ ni. Ó mo ṣe ka àwọn ibi tí mo kà fún ayé o. Òun ni ìwé Éfésù sọ nípa rẹ̀, òun ni Paul sọ nípa rẹ̀, òun ni ìwé orin Dáfídì sọ nípa rẹ̀. Àwọn kì í ṣe àwọn ọ̀tá tí wọ́n ní pé ẹ máa ṣoore fún nìyẹn o. Irọ́ o. Ṣoore fún àwọn tó dàbí pọ́n kórìíra rẹ láwùjọ rẹ tí wọn náà mọ̀ ní gbangba, tọkọ̀ kórìíra rẹ gẹ́gẹ́ bí ènìyàn sí ènìyàn. Àwọn yẹn o lè ṣoore fún wọn wá wà níkàáwọ́ rẹ̀, o lè ràn wọ́n lọ́wọ́ tó bá wà níkàáwọ́ rẹ̀. Ṣùgbọ́n àwọn ọ̀tá tó bá ti ní ìmísí èṣù nínú, àwọn yẹn wọ́n ti gba agbára ọ̀tá láàyè, wọ́n ti gba ẹ̀mí èṣù láàyè láti dí èèyàn lọ́wọ́, láti ba ayé ènìyàn jẹ́, láti dá ènìyàn dúró, láti mú kí àìsàn kó wá, láti pọ́n ènìyàn lójú. Irú àwọn ọ̀tá báyẹn èèyàn wọnú ìjàkadì pẹ̀lú wọn ni o. Torí tó o bá borí wọn, wọ́n á borí rẹ. Ọ̀tá ò ní borí ẹ o. Aburú ò ní ṣẹlẹ̀ sí ẹ. Ìkà lórúkọ Jésù lórí ayé àti àyànmọ́ rẹ yóò ṣíwọ́ṣẹ́. Ìkà ṣíwọ́ṣẹ́ lórí rẹ. Irú àwọn ọ̀tá báyìí wọ́n gbọ́dọ̀ gbà láàyè, o gbọ́dọ̀ gbà wọ́n láàyè kan tẹ̀síwájú o. Iṣẹ́ wọn gbọ́dọ̀ tẹ̀síwájú lórí rẹ. Torí náà gbà mí gbọ́ sà, Kesari ni wọ́n o. Kesari làwọn ọ̀tá yìí o. Wọ́n nípa, wọ́n ní í ṣe pẹ̀lú bí ìrìn àjò rẹ yóò ṣe sáré sí, bí yóò ṣe yá sí, àbí bí ó wà ní ojú kan náà. Àwọn ọ̀tá yẹn wọ́n ní í ṣe pẹ̀lú ẹ̀. Àwọn ọ̀tá yìí wọ́n máa nípa nírìn àjò ènìyàn. O gbọ́dọ̀ mọ irú ọ̀tá tó ń bá lò, irú ọ̀tá tó ń bá lò ní oríṣiríṣi agbèrè tó bá ti rí, oríṣiríṣi oríta tá a bá fún ẹ lórí ọ̀fẹ́ láti rí láyé. O gbọ́dọ̀ mọ̀ wípé tó bá ti jẹ́ ọ̀tá orí ahọ́n lásán, ìyẹn fi ilẹ̀ sáyé ẹ̀ títí ọjọ́ tó máa fi ronúpìwàdà. Ṣùgbọ́n tó bá ti kọjá ọ̀tá orí ahọ́n, tó bá ti jẹ́ ọ̀tá nú ẹ̀mí, tó bá ti jẹ́ ọ̀tá tó ti di ìkà, ọ̀tá tó ti gba èṣù láàyè, o gbọ́dọ̀ mọ̀ wípé o nílò àti wọnú ìjàkadì inú ẹ̀mí lòdì sí wọn kó má bàa dá ẹ dúró. Torí pé tó o bá lòdì sí wọn, tó o bá ṣẹ́ wọn jẹ́, ìwé mọ́ sọ pé torí ìdí èyí ni ọmọ Ọlọ́run ṣe farahàn láti paṣẹ òkùnkùn. Tó o bá paṣẹ òkùnkùn, iṣẹ́ òkùnkùn á bà nǹkan jẹ́. Ọ̀tá wá láti jí, láti pa, láti parun ni. O ò gbọ́dọ̀ gbà fún wọn láti jí nǹkan rere lọ lọ́wọ́ ẹ̀. O ò gbọ́dọ̀ gbà fún wọn láti pa ẹ́ àbí pa ẹ́ ní nǹkan tó wà láàyè. O ò gbọ́dọ̀ gbà fún wọn láti pa nǹkan run láyìíká rẹ̀. Gbogbo iṣẹ́ ọ̀tá tó bá wà láyìíká rẹ̀ lórúkọ Jésù kó dòkú. Gbogbo iṣẹ́ ìkà tó bá wà láyìíká rẹ̀ kó dòkú. Lábẹ́ bó ti wù kó rí, gbogbo nǹkan tí ọ̀tá lè ti ṣe láyìíká rẹ̀ lórúkọ Jésù kó dòkú bẹ́ẹ̀. O gbọ́dọ̀ wà ní ìjàkadì inú ẹ̀mí láti borí ọ̀tá. Má ṣàánú wọn, má káàánú wọn. Wọn ò ṣe ẹni tó gbọ́dọ̀ káàánú o. Ìpele ọ̀tá wọn ti di ìkà. Wọ́n ti di odidi èṣù sí ọ. O gbọ́dọ̀ mọ bá ṣe ń jà nínú ẹ̀mí. Ìwé mọ́ sọ pé Ọlọ́run yóò gbẹ̀san wọn.
àwọn àyànfẹ́ rẹ̀ tó ń kígbe lọ́sàn àti lóru. Mo máa sọ pé bí níwọ̀n ìgbà tí èmi bá kígbe àwọn ọ̀tá mi yóò pẹ̀yìndà nítorí èyí ni mo mọ̀ Ọlọ́run wà fún mi. Ó máa kígbe lọ́sàn-án, ó máa tún kígbe lóru. Ó ló dín wá fún àwọn àdúrà tá a máa ń gbà lóru ń gbà míì nítorí iṣẹ́ àwọn ọ̀tá ni. Àwọn ọ̀tá gan, àwọn ọ̀tá tó ní ẹ̀mí èṣù lára yìí wọ́n ń ṣiṣẹ́ lójúmọmọ gbogbo ìgbà. Òru náà làwọn náà ń ṣiṣẹ́. Wọ́n náà gbọ́dọ̀ lè jí lóru kó lè gbàdúrà kó wọ ní ìjàkadì lòdì sí wọn. Kó máa gbogbo ibi tó bá fẹ́ yọ sí ẹ lọ́nà kan kó yọ sí wọn lọ́nà ọ̀pọ̀lọpọ̀ ìgbà. Kó fi hàn wọ́n wípé ọ̀gá nìyá múdà rẹ̀. Bó ṣe rí nìyẹn. Kesari ni wọ́n ohun tó nílò ní ìjàkadì inú ẹ̀mí. Tó bá wọn ṣe ìjàkadì inú ẹ̀mí, ó máa rí ìṣẹ́gun ní gbogbo ìgbà. Wàá rí ìṣẹ́gun ní gbogbo ìgbà àti ìkógun ní gbogbo ìgbà. Wàá rí ẹni tí ò bá rí ìṣẹ́gun ò lè rí ìkógun. Ṣùgbọ́n tó bá rí ìṣẹ́gun wàá rí ìkógun. Kó o tó rí ìṣẹ́gun o máa wọ ní ìjàkadì nínú ẹ̀mí. Ó ní mò ń sọ fún ọ. Ìwé mọ́ ní ká jẹ́ alágbára nínú Olúwa àti nínú agbára ipá rẹ̀. Nítorí àwọn ọ̀tá náà ni ó gbọ́dọ̀ jẹ́ aláìlágbára, ó gbọ́dọ̀ di ìhámọ́ra Ọlọ́run wọ̀ kó jẹ́ alágbára nínú Ọlọ́run. Mo gbàdúrà fún ẹ lórúkọ Jésù. Agbára rẹ yóò borí ọ̀tá rẹ. Ọ̀tá ò ní borí ẹ. Mo fẹ́ sọ fún ọ Kesari mìíràn tó kẹ́yìn tí máa sọ nínú àkọ́rí ọ̀rọ̀ Kesari yìí pé ta ni Kesari tá à ń bá ọ̀rọ̀ wa sọ láti ọ̀sẹ̀ méjì sẹ́yìn. Ta ló ń gbàdúrà fún ọ gẹ́gẹ́ bí aṣojú Ọlọ́run? Kesari rẹ náà nìyẹn. Ẹni tí a bá gbé kalẹ̀ láti máa gbàdúrà fún ẹ gẹ́gẹ́ bí àlùfáà rẹ, gẹ́gẹ́ bí ẹni tó ń ṣojú Ọlọ́run sí ọ, Kesari rẹ nìyẹn. Ká wo ní ìwé Tímótì kìíní orí 5. Ọ̀pọ̀ ni ò fẹ́ ní olùṣọ́ àgùntàn. Ọ̀pọ̀ ni ò fẹ́ gbéra wọn kalẹ̀ gẹ́gẹ́ bí àgùntàn tí ó ní olùṣọ́ àgùntàn. Bí Ọlọ́run ṣe ṣe ayé, pàápàá bí Ọlọ́run ṣe ṣe ìjọba rẹ̀, Ọlọ́run ò fààyè fún wa láti dá wà. A gbọ́dọ̀ wà lábẹ́ àṣẹ àti lábẹ́ òfin ẹ̀mí gẹ́gẹ́ bí Ọlọ́run ṣe ṣe ìjọba rẹ̀ àti ẹbí rẹ̀ nìyẹn. Ẹbí Ọlọ́run jẹ́ ẹbí ẹ̀mí kì í ṣe ẹbí ara o. Ohun tí a bá tiẹ̀ tí wá rí ní ẹbí ẹ̀mí, ó yẹ kó yé wa wípé títí tí a bá rí ní ẹbí ara, ó yẹ kó yé wa wípé títí ẹ̀mí jù bẹ́ẹ̀ lọ. Ó jù bẹ́ẹ̀ lọ. Ìwé Tímótì kìíní orí 5, mo fẹ́ kà fún wa nípa àwọn àlùfáà wa, àwọn tí a gbé kalẹ̀ fún wa gẹ́gẹ́ bí aṣojú Ọlọ́run, àwọn olùṣọ́ àgùntàn tọ́lọ́run fún wa fún ara rẹ̀. Níwọ̀n ìgbà tí ò ń ṣe ìwọ ló yan òbí rẹ, ìwọ kọ́ ló máa yan àlùfáà rẹ. Ìwọ kọ́ ló máa yan ẹni tí Ọlọ́run gbé kalẹ̀ fún ọ gẹ́gẹ́ bí aṣojú rẹ̀. Òun ló ti yan aṣojú rẹ̀ bó ṣe yàn ọ́, ló yan ẹni tó máa ṣojú rẹ̀ fún ọ. Torí o ò lè di Ọlọ́run fún ara rẹ. Nítorí náà, a kì í yàn, a máa ń ṣàwárí ẹ̀ ni. O gbọ́dọ̀ ṣàwárí àlùfáà rẹ. O gbọ́dọ̀ ṣàwárí olùṣọ́ àgùntàn rẹ. Àgùntàn ni ẹ́, o mọ ibi tó yẹ kó jẹ̀ sí kó lọ sí. Láyé gbogbo àjèjì lájẹ́ láyé ìgbà tá a dé la mọ ọwọ́ ọ̀tún yàtọ̀ sósì. Ọlọ́run wá fún wa ní olùṣọ́ àgùntàn tó bá ọkàn rẹ̀ mu. Ó fún wa ní àlùfáà, ó fún wa ní àwọn pásítọ̀ tó bá ọkàn rẹ̀ mu. O gbọ́dọ̀ dáyé kó mọ Ọlọ́run kó wá ṣàwárí ẹni tọ́lọ́run fún ẹ. Níjẹ́ wípé kó máa wá ní tó sọnù kiri. Ẹ ká ka ọ̀rọ̀ Ọlọ́run yìí nínú Tímótì kìíní orí 5 ẹsẹ̀ 17. Àwọn alàgbà tí ó ṣe àkóso dáradára ní kí a kà yẹ sí ọlá ìlọ́po méjì. Wọ́n sọ nípa àwọn àlùfáà àti olùṣọ́-àgùntàn tọ́lọ́run fún wa. Pẹ̀lú àwọn tí ó ṣe làálàá ní ọ̀rọ̀ àti ní kíkọ́ni. Ọ̀rọ̀ sísọ, ọ̀rọ̀ Ọlọ́run sísọ fún wa, ọ̀rọ̀ Ọlọ́run ní fífi yé wa, àwọn tó ṣe làálàá ní kíkọ́ni ní ìlànà Ọlọ́run, ní kíkọ́ni ní ọ̀rọ̀ Jésù. Àwọn tó ń ṣe làálàá lórí wa nípa ọ̀rọ̀ Ọlọ́run àti ní kíkọ́ni ní ìlànà Jésù, ó ní pé kí ni ká fi ọlá fún wọn ní ìlọ́po méjì, ká pọ́n wọn lé ní ìlọ́po méjì. Nítorí tí ìwé mímọ́ wípé ìwọ kò gbọdọ̀ di màálù tí ń tẹ ọkà ní ẹnu àti pé ọ̀yà alágbàṣe tọ́ sí i. Sọ̀rọ̀ Ọlọ́run yé wa báyìí. Ta ló ń gbàdúrà fún ẹ? Ta ló ṣojú Ọlọ́run fún ẹ? Tó bá ló fẹ́ dá wà, ìpinnu rẹ ni. Tó bá ló fẹ́ tẹ̀lé ọ̀rọ̀ Ọlọ́run sọ, tí ìwé mímọ́ sọ, ohun tó Ọlọ́run sọ bó ṣe ṣe ẹbí rẹ̀ wípé o gbọ́dọ̀ ní àlùfáà lórí rẹ̀. Àgùntàn ni o gbọ́dọ̀ jẹ́ àgùntàn tó ní olùṣọ́ àgùntàn.
ó gbọ́dọ̀ dá ṣayé kó dá wà. Nǹkan tí ọ̀pọ̀lọpọ̀ èèyàn mọ̀ ni wípé bí o ṣe bọ́ sínú ìjọba Ọlọ́run lọ́lọ́run náà ṣe yan olùṣọ́ àgùntàn tí ó máa ṣàbójútó ẹ, tí wọ́n máa ṣojú Ọlọ́run fún ẹ. Olùṣọ́ àgùntàn rẹ gangan lọ́lọ́run fún ní àṣẹ ẹ̀mí láti lè dá sí ọ̀rọ̀ rẹ o. Òun lọ́lọ́run fún ní oore ọ̀fẹ́ àti májẹ̀mú ìpè tó máa ní láti lè ṣe kíni, láti lè bá Ọlọ́run sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ rẹ o. Pé ibi tó bá ti ta kókó lọ́rọ̀ rẹ lórí ọ̀rọ̀ rẹ, olùṣọ́ àgùntàn gangan tọ́lọ́run fún ẹ òun ló lè dá sí o. Ọ̀pọ̀ olùṣọ́ àgùntàn jàǹkànjàǹkàn lè wà kó má jẹ́ ìtọ́lọ́run yàn fún ẹ, wọn ò ní lè dá sí. Bọ́rọ̀ àyànmọ́ wa ṣe rí nìyẹn láyé yìí, pàápàá ní ìjọba ọ̀run. Ṣé o wà lọ́dọ̀ olùṣọ́ àgùntàn rẹ? Ṣé o ní olùṣọ́ àgùntàn? Ǹjẹ́ o tiẹ̀ lálùfáà? Ṣé o lálùfáà lórí rẹ? Àbò ń dá ṣayé torí pé wọn náà lè ka báíbù, wọn náà orí ń tọ́ka ń bẹ̀, tó bá lè kà á lóòótọ́ tó orí ń tọ́ka ń bẹ̀ tí iyè rẹ ṣí sí ọ̀rọ̀ Ọlọ́run, tí ẹ̀mí mọ́ lóòótọ́ tó ń gbénú rẹ tí ọkàn rẹ sì yè koro, wà mọ̀ wípé Ọlọ́run ẹbí ni, Ọlọ́run ìlànà ni. Ìlànà tó sì ṣe ni wípé tó bá wà nínú ẹbí rẹ, tó bá wà lára àwọn èèyàn tirẹ̀, ó gbọ́dọ̀ wà lábẹ́ orí ọ̀fẹ́ olùṣọ́ àgùntàn. Ó gbọ́dọ̀ ní ẹni tó máa ṣojú Jésù fún ọ, torí pé olùṣọ́ àgùntàn wa ní ẹni tó ṣojú Ọlọ́run fún wa jù. Ìwé mọ́ sọ wípé a sì gbọ́dọ̀ fún ọ ní ọlá ní ìlọ́po méjì. Nítorí máa fún ọ ní gẹ́gẹ́ bí Kesari rẹ tó lè ràn ẹ́ lọ́wọ́ tàbí kán fi ẹ́ lẹ̀ pẹ̀lú àyọ̀mọ́ rẹ. Ó gbọ́dọ̀ fún ọ ní ọlá ìlọ́po méjì. Kò sí ẹni tó lè máa bọlá fún láyé. Ẹni tó ṣojú Ọlọ́run ló gbọ́dọ̀ fún ní ọlá ìlọ́po méjì. Ẹni tó ṣojú Ọlọ́run fún ẹ ló gbọ́dọ̀ fún ní ọlá tó ga jù láyé yìí. Ohun tí ọ̀rọ̀ Ọlọ́run sọ fún wa nìyẹn. Àwọn tó ṣe làálàá nínú ọ̀rọ̀ Ọlọ́run àti nínú kíkọ́ni, ìdánilẹ́kọ̀ọ́, wọ́n ń gbàdúrà fún ẹ, wọ́n ń kọ́ ẹ, wọ́n tọ́ ẹ sọ́nà, wọ́n sọ fún ẹ ohun tí Bíbélì sọ nípa ohun gbogbo tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ayé wa àti àyọ̀mọ́ wa láyé yìí. Wọ́n á sọ fún ẹ, wọ́n á rán ẹ létí, wọ́n á kọ́ ẹ àti ohun tí ó yé ẹ àbí kò tí ì yé ẹ, gbogbo ẹ̀ là á sọ fún ẹ. Wọ́n á tọ́ ẹ sọ́nà, wọ́n á pa á láṣẹ fún ẹ gẹ́gẹ́ bí Bíbélì ṣe sọ wọn kọ́ pa á láṣẹ fún ẹ. Ṣùgbọ́n ṣé ìwọ fẹ́ olùṣọ́ àgùntàn? Ṣé o fẹ́ àlùfáà? Àbò fẹ́ máa dá ṣayé ẹ? Ọ̀pọ̀lọpọ̀ yẹn àti ẹ̀rọ pé nítorí owó mi ni, tó bá fẹ́ dánáwó ẹ lọ dánáwó ẹ, tó bá fẹ́ dáná ohun ìní ẹ lọ dáná, kò ń ṣe dandan kó fọ́lọ́run. Ọ̀rọ̀ ẹ̀mí kọjá ọ̀rọ̀ owó níná, ọ̀rọ̀ ẹ̀mí kọjá ọ̀rọ̀ ohun ayé yìí. Irọ́, kì í ṣe nítorí owó àbí ohun ayé yìí la ṣe ní olùṣọ́ àgùntàn. Nítorí ìrìn àjò ọkàn wa padà sọ́dọ̀ ẹni tó dá wa la ṣe ní olùṣọ́ àgùntàn. Torí èèyàn lè ní ayé yìí kó sọ ẹ̀mí rẹ̀ nù. Nítorí ìrìn àjò ẹ̀mí padà lọ sọ́dọ̀ ẹlẹ́dàá rẹ̀ la ṣe ní olùṣọ́ àgùntàn, la ṣe ní Ọlọ́run. Ọlọ́run ṣe fi olùṣọ́ àgùntàn fún wa pé aṣọ wa o, nítorí pé ó mọ̀ wípé ìkòkò ń bẹ láyé, ó mọ̀ wípé ọ̀tá Ọlọ́run ń bẹ láyé yìí, ọ̀tá ènìyàn ń bẹ láyé yìí. Ó mọ̀ pé àwọn ìkà, àmọ̀tẹ́kùn, ìkòkò, àwọn tí ó ń wá àgùntàn láti pa lára, láti pa jẹ, wọ́n ń bẹ láyé yìí. Ó wá ní pé gbogbo àgùntàn tó bá jẹ́ tirẹ̀ ó gbọ́dọ̀ wà lábẹ́ olùṣọ́ àgùntàn. Tó bá jẹ́ tọlọ́run lóòótọ́, o gbọ́dọ̀ lálùfáà, o gbọ́dọ̀ lólùṣọ́ àgùntàn, o gbọ́dọ̀ wà lábẹ́ olùṣọ́ àgùntàn tó sì máa ṣe dáadáa. O ò ní jẹ́ àwọn tí àwọn olùṣọ́ àgùntàn máa fi ẹjọ́ wọn sọ lọ́rùn o. Irọ́, o máa jẹ́ àgùntàn tí ó múnú olùṣọ́ àgùntàn rẹ̀ dùn, tí ó múnú àlùfáà rẹ̀ dùn. Kí ni Ọlọ́run fi rán olùṣọ́ àgùntàn rẹ sí ẹ? Kí ni Ọlọ́run fi rán àlùfáà rẹ sí ẹ? Kí ni Ọlọ́run fi rán ẹni tó ṣojú rẹ̀? Kí ló fi rán sí ẹ? Ọ̀rọ̀ rẹ̀ ni o. Ọ̀rọ̀ rẹ̀ lẹ́nu, ọ̀rọ̀ Ọlọ́run lẹ́nu àlùfáà rẹ̀ Ọlọ́run fi rán wọn sí ẹ o. Kì í ṣe owó o, kì í ṣe ohun ìní o. Tó bá lówó tó fún ọ déédéé náà ni, ṣùgbọ́n kì í ṣe owó ló fi rán ọ. Pàápàá gbogbo ẹ̀yin tí ẹ ń fẹ́ kí àwọn àlùfáà yín kó jẹ́ àwọn olókìkí àti ọlọ́lá ayé yìí, kì í ṣe ohun ayé lọ́lọ́run fi rán ìránṣẹ́ Ọlọ́run. Jẹ́ kí n sọ kó gbọ́lẹ̀ kan sí, kì í ṣe ohun ayé ni Ọlọ́run fi rán ìránṣẹ́ Ọlọ́run. Oníwèé mọ́ ti sọ pé ẹ máa kọ́kọ́ wá ìjọba Ọlọ́run náà àti òdodo rẹ̀, èyí tó kọ Ọlọ́run á fi kún. Pàápàá fún ìránṣẹ́ Ọlọ́run, Ọlọ́run á fi kún ni. Ọlọ́run fún ààrẹ láàmú wá láfikún. Kì í ṣe ohun ayé yìí. Gbọ́ mi sà, kó sọ wípé Godfrey Emuze sọ bẹ́ẹ̀ káàkiri àgbáyé. Kì í ṣe ohun ayé lọ́lọ́run fi rán ìránṣẹ́ Ọlọ́run. Ìwọ tó bá rò wípé ohun ayé lọ́lọ́run fi rán ìránṣẹ́ Ọlọ́run, gbà mí gbọ́ sà, kì í ṣe ìránṣẹ́ Ọlọ́run fún ọ.
ó lè jẹ́ ìránṣẹ́ bí ìránṣẹ́ èṣù àbí ìránṣẹ́ ikùn rẹ̀ ṣùgbọ́n kì í ṣe ìránṣẹ́ Ọlọ́run. Ọ̀rọ̀ Ọlọ́run la fi rán ìránṣẹ́ Ọlọ́run. Ọlọ́run pe ìránṣẹ́ rẹ̀ ó sì fi ọ̀rọ̀ rẹ̀ sí lẹ́nu, ó fi rán sí àwọn ènìyàn. Ohun tí Ọlọ́run ṣe ní ọ̀pọ̀lọpọ̀ ìránṣẹ́ nìyẹn lónìí, torí pé oríṣiríṣi àwọn ènìyàn ló wà láyé, oríṣiríṣi àwọn ènìyàn l'Ọlọ́run fẹ́ kí ó ní olùṣọ́ àgùntàn. Nítorí náà ó wá yan àwọn àlùfáà, àwọn olùṣọ́ àgùntàn lórí onírúurú fún oríṣiríṣi àwọn ènìyàn. Torí náà ò ní ní àwáwí wípé àwọn tó yàn ò lólùṣọ́ àgùntàn o, nítorí pé ibi tó wà ẹnìkan kò lè débẹ̀, àbí tó ń ṣe ẹnìkan kò mọ̀ nípa ẹ̀, àbí tó ṣe ẹnìkan kò lè fẹ́ pẹ̀lú bó ṣe rí, pẹ̀lú àlébù rẹ̀. Irọ́ ni o, olólùṣọ́ àgùntàn. Ọlọ́run ti yan olùṣọ́ àgùntàn fún ẹ, ó máa ṣàwárí ẹ̀ ní. Lára àwọn ohun tó gbọ́dọ̀ ṣàwárí yẹn nínú ẹ̀mí, ó máa ṣàwárí ẹ̀. Nígbà tó dáyé ló ṣàwárí òbí rẹ̀, lórí ẹni tó lè pè ní bàbá, lórí ẹni tó lè pè ní ìyá. Bẹ́ẹ̀ gẹ́lẹ́ náà lórí lọ́rọ̀ olùṣọ́ àgùntàn, àwọn tó máa jẹ́ bàbá àti ìyá fún ẹ nínú ẹ̀mí, ó máa ṣàwárí wọn. Tó bá ti ṣàwárí wọn, wọ́n sọ wípé kó fún wọn ní àpọ́nlé ní ìlọ́po méjì, kó fún wọn ní ọlá ní ìlọ́po méjì, torí pé Ọlọ́run ló fi wọ́n fún ẹ, kì í ṣe wọ́n ló fún wọn fún ara rẹ. Àwọn ló ń ṣojú Ọlọ́run fún ẹ, àwọn Ọlọ́run fẹ́ máa gbọ́ igbe wọn lórí ọ̀rọ̀ rẹ, àwọn Ọlọ́run fẹ́ gbọ́ lórí ọ̀rọ̀ rẹ. Ọlọ́run fẹ́ gbẹ́ lómi lórí ọ̀rọ̀ rẹ. Irọ́, ẹlòmíì ò ní àṣẹ nínú ẹ̀mí láti dá sí ọ̀rọ̀ rẹ ju ẹni t'Ọlọ́run fi fún ọ gẹ́gẹ́ bí aṣojú rẹ, gẹ́gẹ́ bí olùṣọ́ àgùntàn rẹ fún ọ, gẹ́gẹ́ bí ẹni tí yóò gbẹnu sọ fún lórí ọ̀rọ̀ rẹ. Nítorí náà o gbọ́dọ̀ gbọ́rọ̀ sí wọn lẹ́nu, o gbọ́dọ̀ gba ìdánilẹ́kọ̀ọ́ tó bá ń fún ẹ bó ọ̀rọ̀ Ọlọ́run náà ṣe yé wọn. Ibi tó bá yé wọn dé náà máa ti kọ́ ẹ dé. Ibi tó bá yé wọn dé náà máa ti kọ́ ẹ dé. Ohun tó bá mọ̀ náà là á sọ fún ẹ. O gbọ́dọ̀ gbọ́, o gbọ́dọ̀ jẹ́ àgùntàn tó tẹ̀lé olùṣọ́ àgùntàn. Àgùntàn tí ò bá ti tẹ̀lé olùṣọ́ àgùntàn yóò sọnù, yóò bọ́ sọ́wọ́ ìkòkò, yóò di ẹran fún eyín àwọn pẹyẹpẹyẹ àti paranparan. Gbà mí gbọ́ sà, o gbọ́dọ̀ ní olùṣọ́ àgùntàn. Tí àyànmọ́ rẹ bá fẹ́ gúnrégé, o gbọ́dọ̀ ní àlùfáà. Má ní ìgbéraga, kì í ṣowó l'Ọlọ́run fi rán wọn. Ó dáa kólùṣọ́ àgùntàn ṣàṣeyọrí, kólùṣọ́ àgùntàn àlùfáà náà kó náà ní nǹkan tí gbogbo ènìyàn ní láyé, kó ní ọkọ̀, kó ní ilé, kóun náà wà dáadáa, kẹ́bí rẹ̀ wà dáadáa. Ó dára, ohun tó dára ni. Ọlọ́run ò fẹ́ kí ìyà kó jẹ olùṣọ́ àgùntàn. Ó ló ti sọ pé gbogbo ohun tó bá ṣe láyé tó bá jẹ́ ọmọ Ọlọ́run tí olùṣọ́ àgùntàn ní àkọ́kọ́. Kàrọ̀ Ọlọ́run láti Genesis dé Revelation, ìfihàn. Gbogbo tó bá ṣe láyé t'Ọlọ́run lákọ́kọ́. Ibi tá ti máa mọ̀ pé t'Ọlọ́run lákọ́kọ́ ni pé ti àwọn tó ṣojú rẹ̀ tó máa gbà á dípò Ọlọ́run, tó máa gbà á lọ́wọ́ rẹ láti ṣojú pé Ọlọ́run gbà lọ́wọ́ rẹ. Gbogbo ohun tó bá ní ṣe pẹ̀lú wọn ló gbọ́dọ̀ jẹ́ àkọ́kọ́ fún ẹ. Tí ò bá jẹ́ àkọ́kọ́ fún ọ, ó ti tà sí ọ̀rọ̀ Ọlọ́run. Tó bá sì ti tà sí ọ̀rọ̀ Ọlọ́run, ti tà sí ìbùkún tó ń bẹ nínú ẹ̀, ó ti tà sí rẹ̀. Ìwé Króníkà kejì, ẹsẹ̀ 20, orí 20 ẹsẹ̀ 20. Fẹ́ ka àwọn ẹsẹ̀ Bíbélì yìí fún wa ká tó gbàdúrà. Ibi tá a mọ̀ ní ṣùgbọ́n a kì í ronú sí. Wọ́n sì dìde ní kùtùkùtù òwúrọ̀, wọ́n sì jáde lọ sí aginjù Tekoa. Bí wọ́n sì ti jáde lọ, Jehoṣafati dúró, ó sì wí pé, ẹ gbọ́ tèmi, ẹ̀yin ará Júdà àti ẹ̀yin olùgbé Jerúsálẹ́mù. Ẹ gba Olúwa Ọlọ́run yín gbọ́, bẹ́ẹ̀ ni a ó fi ẹsẹ̀ yín múlẹ̀. Ẹ gba àwọn wòlíì rẹ̀ gbọ́, bẹ́ẹ̀ ni ẹ̀yin ó ṣe rere. Kò sígbà tí Ọlọ́run ò láṣojú o, torí Ọlọ́run ọba tí ààrẹ tá a rí sí ọwọ́ rẹ̀ ni. Ọlọ́run gbọ́dọ̀ ní wòlíì, ó gbọ́dọ̀ láṣojú, ó gbọ́dọ̀ ní ìránṣẹ́. Ìwé mọ́ ní pé Jehoṣafati ọba Júdà ìgbà kan ó sọ fún wọn wípé, ẹ gba Ọlọ́run gbọ́, a fi ẹsẹ̀ yín múlẹ̀. Ẹ gba àwọn wòlíì rẹ̀ gbọ́, ẹ ó sì ṣe rere. Ọ̀pọ̀ ò lè ṣe rere nítorí pé wọ́n kọ̀ láti gba wòlíì wọn gbọ́. Wọn ò lè ṣe rere. Bóyá o tiẹ̀ ti gba wòlíì rẹ̀ gbọ́ tẹ́lẹ̀, o ti ń ṣe rere lọ, o wá kọ̀, o gbà gbọ́ mọ́, o fẹ́ díwọ́ ìṣerere rẹ ni, kò jù bẹ́ẹ̀ lọ. O fẹ́ díwọ́, kí ni mo pè é? O fẹ́ díwọ́ ìṣerere, o fẹ́ di ọ̀tá àyànmọ́ ara rẹ fún ara rẹ. Bọ́rọ̀ ẹ̀mí ṣe rí nìyẹn, bí ohun ẹ̀mí ṣe rí nìyẹn. Gbogbo ènìyàn kọ́ ló lè jẹ́ àlùfáà fún ayé rẹ o. Gbogbo ènìyàn kọ́ ló lè jẹ́ olùṣọ́ fún àgùntàn rẹ. Ẹni t'Ọlọ́run ti yàn ló lè ṣe irú iṣẹ́ yẹn. Ẹ ká wo níwèé Hósíà orí 12 ẹsẹ̀ 13. Kí ló sọ? Àti nípa wòlíì kan ni Olúwa mú Ísírẹ́lì jáde láti Íjíbítì, nípa wòlíì kan ni a sì pa á mọ́. Títí dọ̀la l'Ọlọ́run sì ń lo wòlíì láti mú àwọn èèyàn jáde kúrò ní Íjíbítì. Títí dọ̀la.
títí di ọ̀la ni Ọlọ́run ń mú àwọn ènìyàn nípasẹ̀ wòlíì láti gbà wọ́n kúrò nínú ìpọ́njú, ní ìdààmú ayé, torí pé bí Ọlọ́run ṣe ṣe ìlànà ìjọba rẹ̀ nìyẹn, bí Ọlọ́run ṣe ṣe ohun ti ẹ̀mí nìyẹn. Ọlọ́run nílò aṣojú, àwọn wòlíì rẹ̀, ìránṣẹ́ rẹ̀, àwọn àlùfáà rẹ̀ láṣojú ẹ̀. Ìwọ gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run o gbọ́dọ̀ ní àlùfáà àti olùṣọ́ àgùntàn tí aṣojú Ọlọ́run fún ọ, tá a máa gbàdúrà fún ọ. Wọ́n jẹ́ Kesari sí ọ, o gbọ́dọ̀ lóye rẹ̀, o gbọ́dọ̀ lóye rẹ̀. Bọ́lọ́run ṣe ṣe ayé nìyẹn, ìwọ kọ́ ló ṣe ayé bẹ́ẹ̀, bọ́lọ́run ṣe ṣe nìyẹn. Wo níwèé Lúùkù tá kà yẹn, ó ní pé kí Ọlọ́run gbà wá lọ́wọ́ àwọn ọ̀tá wa ká lè ráyè sí Ọlọ́run. Kí ni Mósè sọ fún Fáráò wípé jẹ́ kí àwọn ènìyàn mi kí ó lọ, pé Ọlọ́run Ísírẹ́lì kọ sí mi wípé jẹ́ kí àwọn ènìyàn mi kí ó lọ kí wọ́n lè ráyè sí mi. Torí pé èèyàn bá wà nínú oko ẹrú, ó lè má ráyè sí Ọlọ́run bó ti tó àti bó ṣe yẹ. Bí nǹkan bá ṣe déédéé fún èèyàn, ó lè má ráyè sí Ọlọ́run. Iṣẹ́ ọ̀tá nìyẹn, àwọn ọ̀tá ń ṣiṣẹ́ lọ́wọ́ nìyẹn. Ṣùgbọ́n nígbà tí a bá gbà wá lọ́wọ́ ọ̀tá, a máa ráyè sí Ọlọ́run. Ìpọ́njú wà láyé yìí, bí ibi àti aburú wà láyé yìí. Nítorí náà ni a ti nílò iṣẹ́ ìránṣẹ́ àwọn ìránṣẹ́ Ọlọ́run. A nílò iṣẹ́ ìránṣẹ́ àwọn tó jẹ́ wòlíì Ọlọ́run fún wa, tó jẹ́ àlùfáà Ọlọ́run fún wa, tó jẹ́ olùṣọ́ àgùntàn wa láti gbà wá lọ́wọ́ ọ̀tá àti lọ́wọ́ àrékérekè Sátánì. Ká tó gbàdúrà, jẹ́ ká wọnú ìwé Mátíù orí 10. Mátíù orí 10 ẹsẹ̀ 40 sí 42, 4 àti 0 sí 42. Ẹni tí ó bá gbà yín ó gbà mí, Jésù ló wí bẹ́ẹ̀ o. Tó o bá lè gba ẹni tọ́lọ́run rán sí ẹ, ò gba Ọlọ́run náà nìyẹn. Ó túmọ̀ sí ohun tó o bá ti ṣe sí àlùfáà rẹ ló ṣe sọ́lọ́run. Ó ti ń sọ kíní yìí 20 ọdún rèé. Ohun tó o bá ti ṣe sí àlùfáà rẹ ló ṣe sọ́lọ́run. Bó o bá gan àlùfáà rẹ, Ọlọ́run rẹ ló gan. Bó o bá kórìíra àlùfáà rẹ, Ọlọ́run rẹ ló kórìíra. Tó o bá ṣèkà sí àlùfáà rẹ, Ọlọ́run rẹ ló ṣèkà sí. Kò lè ẹni tó ṣèkà sí àlùfáà rẹ tàbí tó gan àlùfáà rẹ tàbí tí ò bu ọlá fún àlùfáà rẹ, tí ò ní kábàámọ̀ kẹ́yìn ayé rẹ, yóò kábàámọ̀. Torí ohun tí èèyàn bá gbìn á ká. Ọlọ́run ò ṣe é ṣe ní ìwọ̀sí kéèyàn lọ bẹ́ẹ̀. Gbogbo àwọn tó ẹ̀ka ìwé mọ́ dáadáa, gbogbo àwọn tó ṣe ìwọ̀sí sí Ọlọ́run, gbogbo àwọn tó kẹ́yìn sí Ọlọ́run, tó bú Ọlọ́run, tó ní Ọlọ́run báwo tiẹ̀ ṣe jẹ́ lórí ọ̀rọ̀ mi, gbogbo wọn ló kábàámọ̀ kẹ́yìn ayé wọn. Má bá wọn sí ń di àbámọ̀, má bá wọn sí ń bẹ̀. Ó gbàdúrà ò ní kábàámọ̀. Ẹni tí ó bá gbà yín ó gbà mí, Jésù ló wí bẹ́ẹ̀ o. Ẹni tí ó bá sì gbà mí ó gba ẹni tí ó rán mi. Tó o bá ti gba ìránṣẹ́ Ọlọ́run, ó gba ẹni tí ó rán. Tí o bá ti gba àlùfáà rẹ gẹ́gẹ́ bí àlùfáà rẹ, ó ti gba ẹni tí ó rán. Tí o bá gba wòlíì rẹ gẹ́gẹ́ bí wòlíì rẹ, ó gba ẹni tí ó rán. Tí o bá ti gba pásítọ̀ rẹ gẹ́gẹ́ bí pásítọ̀ rẹ, ó gba ẹni tí ó rán. Tí o bá ti gba ìránṣẹ́ Ọlọ́run gẹ́gẹ́ bí ìránṣẹ́ Ọlọ́run, ó gba ẹni tí ó rán, ó gba Ọlọ́run náà. Jésù ló wí bẹ́ẹ̀. Ẹni tí ó bá gba wòlíì ní orúkọ wòlíì yóò jẹ èrè wòlíì. Ẹni tí ó bá sì gba olódodo ní orúkọ olódodo yóò jẹ èrè olódodo. Ó túmọ̀ sí pé gbogbo wòlíì ló ń gbé èrè wọn dání. Kí ni èrè wọn? Ọlọ́run yóò gbọ́ wọn, yóò gbọ́ àdúrà wọn lórí àwọn tó rán wọn sí. Ó gbọ́n tí mò ń sọ sà. Bá pé wọ́n la rán mi sí, Ọlọ́run á gbọ́ mi lórí ẹ̀. Bá a ṣe mọ ẹni tí Ọlọ́run rán sí èèyàn náà ni pé wọ́n gbé èrè tí wọ́n dání, bí èrè ọjà, bí ajé ọjà, wọ́n gbé dání. Kí ni èrè wọn? Kí ni ajé wọn? Ọlọ́run á gbọ́ ohùn wọn lórí gbogbo àwọn èèyàn tó rán wọn sí, torí òun ló rán wọn. Ọ̀nà kan lára àwọn ọ̀nà tó fi máa mọ ẹni tọ́lọ́run rán sí ẹnìyẹn o. Ta lọ́lọ́run gbàdúrà lórí ẹ̀? Ta ni ò gbàdúrà tì lórí ẹ rí? Ẹni tọ́lọ́run rán sí ẹnìyẹn. Àlùfáà rẹ nìyẹn. Àlùfáà rẹ nìyẹn. Àlùfáà rẹ òun nìyẹn. Olùṣọ́ àgùntàn rẹ, wòlíì ẹ, pásítọ̀ rẹ òun nìyẹn o. Ó lè má ní ohun tó ní kò ní fi ṣe. Ó lè má lówó bó ṣe lówó kò ní fi ṣe. Ìwọ lè nílé kó òun má nílé kò ní fi ṣe. Pàápàá jẹ́ kí tiẹ̀ sọ léyìí fún wa, ọ̀pọ̀lọpọ̀ wa ò níye rẹ̀. Iye wa kì í ṣe sí. Olúwa nílò ìgbàgbọ́, Ọlọ́run nílò ìgbàgbọ́ láti ṣe ohun kankan. Tó bá fẹ́ ṣe ohun kankan fún wa, láti ṣe ohun gbogbo fún wa, ó nílò ìgbàgbọ́. Nítorí náà ni ò ṣe fi owó rán ìránṣẹ́ rẹ̀ sí ẹ. Òróró ló fi rán wọn, kò ń ṣe owó.
òróró ló fi rán wa, kì í ṣe owó. Tá a bá fún ẹ lówó, ó wù wá la fún ẹ lówó. Ṣùgbọ́n ohun tó rí lè fi rán wa ní òróró nípa ọ̀rọ̀ rẹ̀. Torí ọ̀rọ̀ Ọlọ́run ni ó ń tú òróró jáde. Òun ló ṣe jẹ́ wípé bí wòlíì ò bá ti gbàdúrà fún ẹ ńgbà míì, ohun tó ń fẹ́ yẹn ò tí ì lè tẹ̀ ẹ́ lọ́wọ́. Torí àwọn olóṣojú Ọlọ́run, àwọn ló máa fi èdìdí sí ìdáhùn rẹ láti ọ̀run wá. Sọ̀rọ̀ mi yé? Òróró ló fi rán wòlíì sí ẹ, kì í ṣe owó. Òróró nípasẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run àti àṣẹ ìpè tó ń bẹ lórí wọn. Má máa wò ó wípé ó yẹ kí wòlíì rẹ àbí àlùfáà rẹ kó nílé jọ̀rànjọ̀ràn káàkiri gbogbo àgbáyé, ó yẹ kó ní ọkọ̀ jọ̀rànjọ̀ràn. Má máa wò ó bẹ́ẹ̀. Ó yẹ kó lókìkí kó di ìlú mọ̀ọ́ká. Irọ́, ọ̀rọ̀ ìlú mọ̀ọ́ká kọ́ rèé. Ọ̀rọ̀ ohùn Olúwa tó ń bẹ lẹ́nu rẹ̀, ọ̀rọ̀ Ọlọ́run tó ń bẹ lẹ́nu rẹ̀, òróró tó ń bẹ lórí rẹ̀ tá a fi ránṣẹ́ sí ọ láti yí ayé rẹ padà. Ó lè jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ ìránṣẹ́ Ọlọ́run yóò lè dá lára fún ẹ ohun tó lè dá lára fún ara rẹ̀. Ó lè má nílé kó sọ ẹ́ di lárìnlọ́ọ̀dù, kó sọ ẹ́ di onílé. Ó lè má lówó kó sọ ẹ́ di ọlọ́rọ̀. Bọ́lá ṣe ìjọba rẹ̀ nìyẹn. Ó gbọ́dọ̀ lè gbà á gbọ́ nínú ohun tó jẹ́ nínú ẹ̀mí, kì í ṣe ohun tó rí láyìíká rẹ̀ nínú ara. Torí pé bí Jésù náà ṣe wá sáyé nìyẹn. Olùwé mọ́ ti sọ pé ó tọ̀ àwọn tirẹ̀ wá, àwọn tirẹ̀ kò bá. Ṣùgbọ́n iye àwọn tí ó bá ní a fún ní agbára láti di ọmọ Ọlọ́run. Ló tó ṣe nira fún àwọn tirẹ̀ láti gbà á gbọ́. Nítorí pé nígbà tó wá kò wá bí ọlọ́rọ̀, kò wá bí ẹni tó rẹwà jù. Ó wá ní ìwà wípé kò tiẹ̀ ní nǹkan kan tá a lè fi fẹ́ràn rẹ̀. Bó ṣe wá nìyẹn, ka ìwé Isaiah 53 ká. Kò rí bó ṣe wá nìyẹn. Òun ló ti jẹ́ wípé Júdásì nílò àti dá láti tọ́ka rẹ̀ kó tó lè mú. Kò ní tó dá yàtọ̀ nínú ara. Kò ní nǹkan kan tó nítumọ̀ nínú ara. Ẹni tá a pè ní Jésù tó wá gbà wá lọ́wọ́ ẹ̀ṣẹ̀ àti gbogbo ipá tí ẹ̀ṣẹ̀ àti gbogbo ohun tí ẹ̀ṣẹ̀ fà jáde sínú ayé ènìyàn. Ẹni tó wá gbà wá lọ́wọ́ gbogbo nǹkan yẹn nìyẹn. Nínú ara kò jámọ́ kankan, ṣùgbọ́n nínú ẹ̀mí òun ni bàbá ẹ̀mí. Òun ni a tipasẹ̀ rẹ̀ dá wa, tá tipasẹ̀ rẹ̀ dá mi la dáwọ́ náà. Jésù lórúkọ rẹ̀. Ọlọ́run nílò ìgbàgbọ́ rẹ láti dá sí ọ̀rọ̀ rẹ. Òun náà ló ṣe sọ wípé òun ò fi owó rán ìránṣẹ́ ọ̀rọ̀ òun ló fi rán wọn. Òróró tó ń bẹ lórí wọn, ìpè àti àṣẹ tó ń bẹ lára wọn nípasẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run tó ń bẹ lẹ́nu wọn ni. Ẹni tó bá ti lè gba ọ̀rọ̀ yẹn gbọ́, á rí ìyanu, á sì rí èrè gbà lọ́wọ́ wọn. Ṣé ìwọ náà ṣetán láti ní olùṣọ́ àgùntàn? Ṣé o ṣetán láti bu ọlá ní ìlọ́po méjì fún ìránṣẹ́ Ọlọ́run tá a fi fún ọ? O ṣetán láti pọ́n ìránṣẹ́ Ọlọ́run lé bí ẹni tó ń pọ́n Ọlọ́run lé? Ohun tó o bá ti lè ṣe fún Ọlọ́run, ohun tó o bá ti lè ṣe fún ìránṣẹ́ rẹ̀, o ò lè ṣe fún Ọlọ́run ni. Ohun tó o bá ti lè ṣe fún ìránṣẹ́ rẹ̀, o ò lè ṣe fún Ọlọ́run. Mo fẹ́ ká ka ibi tá à ń kà yẹn tán, àìtí kà á tán. Ó ní ẹnikẹ́ni tí ó bá fi kìkì ago omi tútù fún ọ̀kan nínú àwọn onírẹ̀lẹ̀ wọ̀nyí mu nítorí orúkọ ọmọ ẹ̀yìn, lóòótọ́ ni mo wí fún yín, kì yóò pàdánù èrè rẹ̀. Ohun tó bá tilẹ̀ ṣe fún gbogbo ẹbí ìdílé ìgbàgbọ́, ìwé mọ́ sọ wípé Jésù ní o ṣe fóun ni, nítorí pé Jésù ló kọ́ ìjọ. O ò ní pàdánù èrè rẹ̀. Ká bọ́sibọ́sí ohun tó bá ṣe sí àwọn tó ṣe ojú Jésù gangan, àwọn tó ṣe agbẹnusọ fún gangan, o ò ní pàdánù èrè rẹ̀. Gbọ́ mi sà, Kesari ni ìránṣẹ́ Ọlọ́run jẹ́. Kesari ni àlùfáà jẹ́ sí ọ. Wọ́n lè ràn ẹ́ lọ́wọ́, wọ́n dẹ̀ lè ṣá ẹ tì. Mo gbàdúrà fún ẹ, wá ṣàwárí ẹni tọ́lọ́run rán sí ẹ. Wá ṣàwárí àlùfáà rẹ̀. Wá ṣàwárí olùṣọ́ fún àgùntàn rẹ̀. O ò ní sọnù. Ìkòkò ayé ò ní mú ọ. O ò ní di ẹran fún àwọn pẹyẹpẹyẹ àti pẹranpẹran. Lábẹ́ bó ti wù kó rí, àwọn tafàtafà ò ní rí tirẹ̀ rò. Ọ̀tá ò ní mú ọ. Àdúrà ńlá ni pé kọ́tà má mú wa, ọ̀tá ò ní mú wa. Mo fẹ́ ká gbàdúrà lónìí. Mo ká tó gbàdúrà, mo fẹ́ fi àǹfààní lẹ̀ fún àwa tá àti mọ̀ Jésù, tá àti fàyè wa fún Jésù. Wọ́n tó ò tí fàyè rẹ fún Jésù, o ò tí bẹ̀rẹ̀ o. Ìrìnàjò rẹ kù kàn. O nílò àti dọmọ Ọlọ́run, kí Ọlọ́run tó dá ayé àti ọ̀run kó náà di bàbá rẹ nípasẹ̀ Jésù Kristi. Ó yá sọ àdúrà yìí pẹ̀lú ìgbàgbọ́ lọ́kàn rẹ tọkàntọkàn. Sọ tẹ̀lé mi wípé ní orúkọ Jésù, Bàbá, ní orúkọ Jésù, mo ti gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run lónìí.
ọkàn mi wárìrì. Ọlọ́run mo tọ̀ ọ́ wá ní orúkọ Jésù Kristi. Mo fẹ́ ìdáríjì, dáríjì gbogbo ẹ̀ṣẹ̀ mi. Mo gba Jésù Kristi sínú ayé mi gẹ́gẹ́ bí Olúwa àti olùgbàlà mi. Mo gbàgbọ́ tọkàntọkàn wípé lóòótọ́ ni Jésù wá sáyé ló sì kú fún ẹ̀ṣẹ̀ mi àti ẹ̀ṣẹ̀ gbogbo àgbáyé. Ó jíǹde ní ọjọ́ kẹta, ó sì gòkèrè ọ̀run. Ó jókòó lọ́wọ́ ọ̀tún Baba. Mo kọ̀ èṣù, ẹ̀ṣẹ̀ àti ara sílẹ̀. Mo gba Jésù Kristi ní Olúwa àti olùgbàlà mi. Ẹ kọ orúkọ mi sí inú ìwé ìyè. Ẹ sọ mí di àtúnbí kí ohun gbogbo kí ó di ọ̀tun fún mi. Ní orúkọ Jésù Kristi Olúwa wa. Ìwọ tó bá gbàdúrà yẹn ó ti di àtúnbí. Ọlọ́run Baba, Ọmọ àti Ẹ̀mí Mímọ́ ti bá ọ lálejò. Ó gbàdúrà fún ọ, oore ọ̀fẹ́ wá pọ̀ sí fún ọ. Ohun gbogbo kó di ọ̀tun fún ọ. Bàbá rí àìsàn lára rẹ kó pòórá. Mo pa láṣẹ ọ̀nà rẹ kó là. Ohun tó dà ẹ́ tó dàbí ìrújú fún ọ, tó rú ọ lójú lórí ọ̀rọ̀ ayé rẹ lórúkọ Jésù. Mo pa láṣẹ ayọ̀ kó bẹ́ jáde, ìdùnnú kó bẹ́ jáde. Ọlọ́run kó ṣàlàyé rẹ̀ fún ọ, ọ̀nà rẹ kó là, òwúsùwùsù òkùnkùn ayé kó pòórá. Mo pa láṣẹ ìmọ́lẹ̀ kó mọ́lẹ̀ sí ọ. Mo fẹ́ kí wọ́n náà gba àdúrà yìí ń pé gbogbo ọ̀tá tó fẹ́ dá mi dúró, Ọlọ́run bá mi dá wọn dúró. Sáré gba àdúrà yẹn kí n tó gbàdúrà fún ẹ. Gbogbo ọ̀tá tó pinnu tó fi ara wọn búra pé àwọn máa dá mi dúró lójú ọ̀nà ìṣerere, lójú ọ̀nà ìgbédìde, Ọlọ́run bá mi dá wọn dúró. Ọ̀tá nídìílé bàbá, nídìílé ìyá, níbi tí mò ń gbé, níbi tí mò ń jọ́sìn, níbi tí mo ti ń ṣiṣẹ́, níbi tí mo ń jáde lọ, tí mo ń wọlé lọ, ọ̀tá lẹ́nu ọjà, níbi gbogbo tí ọ̀tá ti dìkà mọ́ mi lọ́wọ́, níbi gbogbo tí ọ̀tá ti dèṣù mọ́ mi lọ́wọ́ tán búra wípé àwọn yóò dá mi dúró nínú ìṣeré, nínú ìgbédìde. Ọlọ́run bàbá mi ò bá mi dá wọn dúró. Ọlọ́run ẹlẹ́dàá mi ò bá mi dá wọn dúró. Lórúkọ Jésù Kristi bá mi dá wọn dúró. Dá wọn dúró. Ọ̀tá tó bá pinnu pé òun ó dá mi dúró, dá wọn dúró kó tó dá mi dúró. Má jẹ́ ọ̀tá ó dá mi dúró. Má gba ọ̀tá láàyè kó dá mi dúró. Paṣẹ́ òkùnkùn run, baṣẹ́ òkùnkùn jẹ́ lára mi, lórí ẹbí, lórí ọmọ, lórí aya, lórí iṣẹ́. Ó yá gbàdúrà yẹn. Bẹ́ẹ̀ ni yóò sì rí lórúkọ Jésù Kristi Olúwa wa. Mo fẹ́ gbàdúrà fún akí tó gbàdúrà fún gbogbo àwa tá a ní ohun ọrẹ tá a fẹ́ fún Olúwa lónìí, tá a lọ́rẹ tá a fẹ́ fún Olúwa. Àwọn ọmọ ìjọ wa fi ibi tí àpò ọrẹ wa, ohun tó lè dúró fún àpò ọrẹ wa, account number àti account details, wọ́n á fi sí orí pẹpẹ tá a ti ń bára wa sọ̀rọ̀ yìí, wọ́n á fi síbẹ̀. Ìwọ tó mú ọrẹ dání lónìí tó fẹ́ fi bu ọlá fún Ọlọ́run ní ìlọ́po méjì, tó fẹ́ fi bu ọlá fún Ọlọ́run, àbí ó fẹ́ darapọ̀ mọ́ ìjọ wa, ìjọ orí afẹ́fẹ́ yìí, mo fẹ́ kí o sọ wípé member sórí comment section yẹn, kó sọ pé member. Ìwọ tó fẹ́ máa fún wa ní nǹkan láti máa fi jẹ́ kí ìrere kó máa tẹ̀síwájú lóòrèkóòrè, bí wọ́n fẹ́ máa fún wa lóṣooṣù, ọ̀sẹ̀ọ̀sẹ̀, ọdọọdún, ní sáà kan tàbí òmíràn, wọ́n fẹ́ máa fún wa ní nǹkan gẹ́gẹ́ bí partner, kọ síbẹ̀ pé partner. Ìwọ tó fẹ́ fún Ọlọ́run ní ọrẹ tó nítumọ̀, tó lágbára, kọ síbẹ̀ pé seed, fẹ́ ṣe seed. Nǹkan náà àwọn ọmọ ìjọ á kọ sí wa. Mo fẹ́ gbàdúrà fún ẹ. Ó yá mú ọrẹ rẹ, ohun tó fẹ́ fi dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run àbọ̀ ọrẹ ọjọ́ ìsinmi, mú sórí pẹpẹ, jẹ́ kí n gbàdúrà fún ẹ. Mo pa láṣẹ Ọlọ́run kó bù sí fún ọ. O ò ní ṣaláìní ohun tó dára. Mo pa láṣẹ ọrẹ tó fi ilẹ̀ yẹn, gbogbo iṣẹ́ ọ̀tá lórí ẹ lọ́dún yìí lórúkọ Jésù ó bàjẹ́. Ohun tá a ti ṣe lòdì sí ìṣerere rẹ, tá a ṣe lòdì sí ìtẹ̀síwájú rẹ, tá a ṣe lòdì sí àlàáfíà rẹ lórúkọ Jésù lónìí ó bàjẹ́. Mo pa láṣẹ fún ọ̀nà rẹ kó là sí rere. Oṣù titun tá a wò níwájú yìí, àwọn ọjọ́ tó kù kí oṣù tá a wà nínú rẹ̀ kó fi parí lórúkọ Jésù, kó fọhùn ire fún ọ, kó fọhùn ìyanu fún ọ lórúkọ Jésù, kó fọhùn iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu fún ọ. Mo pa láṣẹ ọ̀sẹ̀ yìí tó wọnú rẹ̀ yìí lórúkọ Jésù kó múnú ẹ dùn. Ọ̀sẹ̀ yìí kó mú èrè gidi wọlé fún ọ. Mo pa láṣẹ ọ̀sẹ̀ yìí lórúkọ Jésù kó gbé ìrànlọ́wọ́ ńlá dìde fún ọ. Ọ̀sẹ̀ yìí kó fọhùn ìyanu fún ọ. Ọ̀sẹ̀ yìí kó jẹ́ ọ̀sẹ̀ àwa má rí ìdí fún ọ nínú ìtẹ̀síwájú àti ìṣerere. Ó yá bá ojú rere Ọlọ́run pàdé, bá ojú rere àwọn ènìyàn pàdé, àwọn èèyàn jàǹkànjàǹkàn, àwọn tó ní agbára àti ipá gẹ́gẹ́ bí Kesari olùrànlọ́wọ́. Ó yá bá ojú rere wọn pàdé lórúkọ Jésù. Lábẹ́ bó ti wù kórí, Ọlọ́run kó ṣàánú fún ọ. Ò ní tà sí àánú nínú oṣù yìí àti ọjọ́ tó kù kó parí, ò ní tà sí àánú. Ọdún yìí ti ń lọ nìyẹn lórúkọ Jésù. Gbogbo ohun tó ń ṣàfẹ́rí, tó ń gbàdúrà pé kọ́lọ́ kó ṣe fún ọ lọ́dún yìí, tí ọdún yìí ó fi láàmì láyé ẹ lórúkọ Jésù, oṣù yìí kó bí fún ọ. Jẹ́ ká mí ẹ̀ kó láàrin, oṣù yìí kó bí fún ọ. Bẹ́ẹ̀ ni yóò ṣe rí, kò yí padà ní orúkọ Jésù Kristi Olúwa wa.
mo fẹ́ ká bára wa pàdé lọ́sẹ̀ tó ń bọ̀ á tẹ̀síwájú ní ọ̀rọ̀ Ọlọ́run. Ọjọ́ ìsinmi, gbogbo ọjọ́ ìsinmi la máa wà lórí Facebook live àti YouTube. Ẹ máa bá wa ń bẹ̀. Ẹ jọ̀ọ́ ẹ sọ fún gbogbo ènìyàn, kò sáwáwí mọ́ o. Ìwọ tó ráyè àti jọ́sìn pẹ̀lú àwọn ènìyàn nínú yàrá kan àbí òmíràn, o lè jọ́sìn pẹ̀lú wa níbi tá a wà yìí. Ọlọ́run á sì gbọ́ àdúrà wa. Oore ọ̀fẹ́ Ọlọ́run kó máa bá wa gbé. Ìfẹ́ mọ́ ti Baba àti ìdàpọ̀ ti Ẹ̀mí Mímọ́ tó sọ̀kalẹ̀ kó máa bá wa gbé láti ìsìn àti láéláé. Àmín, àmín, àmín. Lórúkọ Jésù. Ẹ ṣé tẹ́ darapọ̀ mọ́ mi. A máa bára wa pàdé lọ́sẹ̀ tó ń bọ̀. Títí ọ̀sẹ̀ tó ń bọ̀. Ire o. Ẹ ṣé.